الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا نعمته وجعل أمة الإسلام خير أمة وبعث فيها رسولا أمينا يتلو عليها آيات ربه ويزكيها ويعلمها الكتاب والحكمة صلى الله عليه وعلى آله وصحبه وسلم tasliman kasiran. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹ́ àtọ̀lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ tó rán sí gbogbo ayé. Àánú Ọlọ́run ní fi ẹnu kankan wálẹ̀. Gbogbo àwọn ẹni rere pátá Ọlọ́run, àwọn àfáà wa, àwọn òbí wa, àwọn tí ò sí láyé mọ́ nínú wọn, Ọlọ́run bá wa yáfi wọn, Ọlọ́run bá fi wọ́n sáyè tí ó tẹ́ wọn lọ́rùn. Gbogbo àwọn ẹni rí tí wọ́n jẹ́ ní rí déwájú Ọlọ́run, Ọlọ́run má sábà foríjì wọn. Àwa náà Ọlọ́run já wa náà lábọ̀ rẹ̀. Gbogbo àwa tí àjọ ń wòra wa ń lé pátá, àánú Ọlọ́run, ìdùnnú rẹ̀ kò ní fà wá tì yín lẹ̀. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run má ṣe wá kú lórí dáadáa. Ibi tí mo fẹ́ lọ lénìí ni Mùsùlùmí gidi kò gbọdọ̀ kọ ìbáwí. Kí ni mo pè é? Mùsùlùmí gidi kò gbọdọ̀ kọ ìbáwí. Bí mo ti fi gígùn yẹn pé Mùsùlùmí gidi, ìyẹn ni pé mo ti yànnàná irú ìran Mùsùlùmí tẹ́niyẹn gbọdọ̀ jẹ́ tí ò fi ní kọ ìbáwí. Lódodo kulluna uyubu lawla sitirullah. Kò sẹ́ni tí ò níbi tí ó kù sí àfẹnitọ́lọ̀ bá bò láṣìírí. Ọlọ́run fi àìmọ̀kan ẹlòmíì ó fi bò láṣìírí, ó fi jàgídíjàgan rẹ̀ ó bò láṣìírí, ó fa àìmọ̀kan rẹ̀ ó bò láṣìírí, ó fi karambani ẹ̀ ó bò láṣìírí, ó fa bòsí ẹ̀ ó bò láṣìírí, nítorí pé àdámọ̀ bọ́yá kì í tiẹ̀ láǹfààní àti lè gbéra rẹ̀ sórí mídíà. Gbogbo ibi tá a bá kù sí, bàbá lè bínú, yóò mọ̀ jẹ jáde bí ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ ẹlòmíì, ẹ mọ̀ pé lágbájá ìsọ̀rọ̀ rẹ̀ yìí yóò lè. Ẹlòmíì gbogbo ibi tó bá kù sí, nítorí pé láǹfààní àti lè máa ṣe live program àbí kó máa gbé ọ̀rọ̀ rẹ̀ sórí afẹ́fẹ́ lágbàáyé, torí pé iye èèyàn tí ń wò wá Ọlọ́run nìkan ló mọ̀. Iye èèyàn tí ó padà wò Ọlọ́run nìkan ló yé. Kò wá sẹ́ni tó níbì kan tó dáa sí tí ò ní níbì kan tí ó kù sí. Yorùbá máa wá sọ pé ọmọ burúkú náà lọ́jọ́ tiẹ̀. Mùsùlùmí ò gbọdọ̀ gba ẹnìkan ní pé ọmọ burúkú ni ìwọ náà wúlò fún bì kan. Pàápàá jùlọ láwùjọ Mùsùlùmí tó lálàáfíà. Ìṣòro kan wà téèyàn bá ti mọ̀ pé òun fẹ́ ní ṣòro yẹn, free ara ẹ̀ kúrò ńbẹ̀. Téèyàn bá ti free ara ẹ̀ kúrò ní agbègbè yẹn, yóò mọ̀ ní pọ́blẹ́mù ni. Àyàfi tétọ̀ ń bá fẹ́ sí Ìsìlámù tó lálàáfíà lókù. Sẹ́rí kéèyàn ó claim Mùsùlùmí, àwọn èèyàn kan bẹ wọ́n free ara wọn. Sì rí ẹnìkan láyé tó máa wí pé Mùsùlùmí lọ́lọ́run pè wá, Ọlọ́run pè wá lálùsúnà, Mùsùlùmí lòun òun ń tọ̀hún. Bíbí àwọn sẹ́kù sọ́wọ́ ẹ̀, oníkébékébé èèyàn kan ni yóò jẹ́. Tí a bá tẹ́lẹ̀ èèyàn tí ó sọ pé Mùsùlùmí lọ́lọ́run pè wá, Ọlọ́run pè wá ń Súfí, Ọlọ́run pè wá ń Tàbílígì, Mùsùlùmí ó ti fírí ààrẹ wípé tó ń bá ń ṣe àwọn nǹkan kan, ẹnìkan kan, ẹ̀yàn kà máa sọ pé ẹni yìí ní tó wí ọ̀dá. Àmọ́ pé tí ẹ bá ti lè claim alùsúnà wípé alùsúnà ni òun, ó ti fàyè lẹ̀, ó ti fi róòpù kankan kí ààrẹ nínú ọrùn. Torí pé ìtumọ̀ alùsúnà ni wípé ẹ̀kejì kéèyàn tó máa ní sálàfù lòun, nínú àwọn sálàfù lòun náà wà, sálàfì lòun, sálàfù sọ́ọ̀lì, tó fi lè lágbọ́yé pé àwọn èèyàn kan ní jẹ́ sálàfù. Wọ́n tún wá fi sọ́ọ̀lì kún àwọn sálàfù tó jẹ́ pé wọ́n jẹ́ ní eré. Ìtumọ̀ rẹ̀ làwọn sọ̀hábà Nabi sallallahu alayhi wa sallam. Ó wá ní sálàfì ni wọ́n náà, alùsúnà ni wọ́n náà.
jíjẹ́ alùsúnà pé àwọn kan ní alùsúnà laysa lahum ismu yu'rafuna bihi siwa al-islam wa súnà tí wọ́n bá pèyàn ní alùsúnà gúrùpù kọ́ ò kìí ṣe ìjọ ò kò sí chairman alùsúnà ò kò sí chairman alùsúnà náà lànàbí sallallahu alaihi wasallam pé ẹni tẹ́ fẹ́ mú ọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ tá bá ní alùsúnà lèèyàn laysa lahum ismun yu'rafuna bihi kéjà yí pé bóyá owó kọ̀ọ̀kan wà tẹ́fẹ́ àmọ̀ pé alùsúnà lẹ́ni yìí sí wal islam wa súnà súnà téèyàn bá ṣe náà lẹ́fì kọlé báyẹ̀ pé alùsúnà lélẹ̀ yìí ẹ̀ lé pé tẹ́ bá ti pè yẹn ní alùsúnà ohun gangan iṣẹ́ tó ń ṣe gangan lórúkọ tẹ́ fi ń pè tìjàníyà tí tìjàníyà ṣe ní fi ń jẹ́ tìjàníyà bí a ń lùlù bí a ń jó kàdìríyà àwọn súfí ìjọ ní súfí ìfàyègbà ní ilé èyàn lè ṣe tó wù ọmọ dára lọ́nú ẹ̀sìn sẹwárí ìjẹ́ alùsúnà pé alùsúnà ní mí wa alaikum salam wa rahmatullah kàwú kí ló dé tó pé ẹ̀lẹ́gbẹ́ àníkàwó jọmọ tí ẹ̀rọ́jù rẹ̀ náà ẹ̀lẹ́gbẹ́ àníkàwó kọ̀fáìn jọmọ orójù rẹ̀ bí ìsúnmọ́ bí ìlà ṣe yọ ojú ní nìsí o ní o ṣe kọ̀ yá ìbáyìí Mashallah ẹ̀lẹ́gbẹ́ àníṣú náà gbà fún yàn tí wọ́n ti sanwó oṣù ní ṣe mọ́ mọ́ra lè tọ́ bí wáyé tí gbúrò rẹ̀ inú ẹ̀mọ́ dádùn lọ́pọ̀ kò ní dìbànújẹ́ tọ́pìkì wa ni wípé mùsùlùmí gidi kò gbọdọ̀ kọ ìbáwí bí ó bá kù sí kó ṣàtúnṣe ni ṣẹwárí ìjẹ́ mùsùlùmí gidi àwọn èèyàn kan ti fírí ara wọn tí wọ́n bá ń commit crime nínú ẹ̀sìn ó ti fírí ara rẹ̀ wọ́daràn lòun already ẹni tí bá ti sọ pé ẹ má pè lálùsúnà ẹ má pè ní tìjàníyà ẹ má pè òun ní mùsùlùmí ni mí dé ìpínlẹ̀ ní mùsùlùmí náà kò gbọdọ̀ sí tí ó yapa sí qala Allahu qala Rasul kí lọ́lọ́run bá wí kí l'Ànábì wí àmọ́ téèyàn bá ti ń sọ pé mùsùlùmí lọ́lọ́run pè wá òun pàdà òun ní alùsúnà òun èsè kíní kan kẹfí sí bí oníbídíà ni torí mùsùlùmí ń bẹ lọ́tọ̀ mùmíní ń bẹ lọ́tọ̀ ọ̀kàríkàwó mùsùlùmí sì ní àti mùmíní ní dárájà àwọn jù alùsúnà yìí náà in téèyàn fi lè sọ pé mi ìrẹsì alùsúnà ni pé bọ́yá ẹgbẹ́ kan ni wọ́n ni alùsúnà ìsẹgbẹ́ laysa lahum ismun yu'rafuna bihi siwa al-islam wa sunnah ìtí wọ́n pè lálùsúnà náà ni wípé in tí wọ́n ń ṣe náà ni wọ́n fi ń jẹ́ alùsúnà torí erí pẹ̀nà nábì náà wọ́n ń tọ́ ìsọ̀rọ̀ wọn ò ní yapa sí bá nábì ṣe máa sọ̀rọ̀ tọ̀bíà àdámọ́ sẹ́rí alùsúnà ni pé mo fẹ́ máa ṣe bá nábì sallallahu alaihi wasallam ṣe máa ṣe ìfẹ́ sí ẹ̀sìn mi láì lérí sẹ́wárí àdámọ́ ìjéèyàn ìjẹ́ alùsúnà rẹ̀ ìmòdodo yẹn tó bá ń commit crime ọmọ mọ̀ toró ti mọ̀ pé ó ti yapa inú rẹ̀ ò ní bàjẹ́ alùsúnà ó ti mọ̀ tó bá ti ń yapa ó ti mọ̀ pé ìtì ṣe yóò sì dá o torí kò sẹ́rí fún oníbídíà ohun orí tí ẹ̀ rí torí ń tọ́ bá tọkàn ẹ̀ wá ní ó ṣe tó bá yìí ti rí èrò lẹ́yìn ẹ̀ alùsúnà lè commit crime bí ẹ̀ máa ń jẹ́ alùsúnà ní sípá alùsúnà ni èyàn lè commit crime torí pé èèyàn ni ó lè dì sí bídíà ó lè ṣèṣì ṣe bídíà ó lè ṣèṣì sọ̀rọ̀ tí ó yẹ kí alùsúnà pé sálùsúnà sílẹ̀ pé léyìí tí jẹ́ yóò gbé ó lè ṣépè ó lè bínú ó lè yọwọ́ ọjà nọ́mà bí jẹ́ èèyàn ṣe máa ìjẹ́ èèyàn ní kìí ṣe màláíkà kìí sí sànàbí lànàbí sànà sọ pé nàbí sànà sọ pé ìyàwó òun tí ìyàwó bá ń ṣe nǹkan oṣù àwọn máa kìsì ara wọn amẹ́ni tó bá mọ̀ pé ẹ̀mí òun ò lè ara òun ò lè gbé ó lè control body má ṣe o tí ó fi wá sọdá torí pé gbogbo wa kọ́lá ju ànábì sallallahu alaihi wasallam Allahu Akbar ṣẹwárí kéèyàn sọ pé kọ claim alùsúnà má rẹ̀ kó pèrè ẹni sálàfí ọ ti fi okùn kan bọ́rẹ̀ lọ́rùn báyẹn wípé tó bá ti lè ọ gbọ́dọ̀ ṣe nǹkan kan ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìròrí tiẹ̀ ọ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí tó bá ti wá lè sọ̀rọ̀ tó bá misquote tiẹ̀ ọláǹfààní káwọn kan sọ pé alùsúnà ló ń pèrè ẹ̀ ntọ́ sọ yóò rí bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé wọ́n fi tàbùkù ẹ̀ lè tún wò gẹ́gẹ́ bí mùsùlùmí tó fẹ́ bọ́lọ̀ dáadáa
gẹ́gẹ́ bẹ́ẹ̀ dá tí máa gbà pé ìmọ̀ràn àtúnṣe ṣẹwárí ìmọ̀ràn ní máa ṣáájú ìbáwí ìmọ̀ràn ní pé ẹ bá sì ṣe báyìí tó bá tún wá ń di ìbáwí àbùkù ń bọ̀ nù torí ìmọ̀ràn ni pé báyìí lẹ bá ṣe ìmọ̀ràn ní pé ẹ bá sì ṣe báyìí ìbáyìí sì dáa àmọ́ báwo ni pé ṣé ká ni àbójú yín ọ̀sọ̀nà fún yín lẹ́bù tá wà nísìnyí ó ti kúrò ní lẹ́bù mọ̀ràn ó ti di lẹ́bù ìbáwí torí tí ń yàtọ̀ ṣẹ́rí alùsùnà kéèyàn ó tó lè pàpè má rẹ̀ tẹ́lẹ̀ rí bóyá lórí mídíà báyìí kẹ́kàn báyàn pàdé kó máa ṣe wáàsí kó máa sọ pé ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ bọ́lọ́run bá dúró kódà kó má mẹ́rùn gbọ̀n ìtẹ́mi yóò kọ́kọ́ sọ ní pé mùsùlùmí gidi lélẹ̀ tẹ́bá ti báyàn pàdé lórí gbogbo ẹ bá pàdé mọ́sálásí ni o ẹ bá pàdé nínú mọ́tò ni o ní tí wọ́n ń sọ ni pé ọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run pé wọ́n mùsùlùmí kí lọ bá débi pé nǹkan dàrú mọ́ lọ́wọ́ wọn lọlé aláyẹ̀wò bọ́lá wọn bá rẹ dúró Ọlọ́run ní ọbẹ̀ ẹ ti mọ̀ pé tóun tó ń sọ yìí ó ti tún lékè ń ka sí táwọn míì ẹ̀mí yóò ti máa mọ̀ pé torí pé ìpìlẹ̀ gangan nìyẹn a'udhu billahi minash shaitonir rajim wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budu wa alaykum salaam wa rahmatullah ẹkùnjọ́ mẹ́ta akùsẹ̀ ládá ẹ̀lẹ́nà ọlọ́wọ́ gbá ní bàádá ọlọ́wọ́ gbá bọ̀lẹ̀ tí ń bọ̀ wa alaykum salaam wa rahmatullah kọ́nà òkú kàmọ́ alhamdulillah ṣe bọ́lọ́pàá ní àbí mo sáà mọ́ sọ́jà ní mọ́sálà ìjẹjẹ mọ̀ pé àmọ́ mo sáà mójú rẹ̀ pé ojú yìí mo rójú yìí rí ẹ̀yà àìkì ẹ̀yà ọ́fíìsì mo sáà ojú yìí tí bá gbàdẹ̀ láti jọ́dọ̀ ìmọ̀ pé mo ti rẹ́lì rí bóòlù sọ wọ́n yá ẹ̀lẹ́nà alhamdulillah ọ̀dà ẹjọ́ kó sẹ́yìn mẹ́ ọ́fíìsà náà nǹkan tó mashallah ọ̀rọ̀ kan ti wọ́n náà rọ̀ wà wẹ̀ mọ́bìnú ọlọ́ni wà má sẹ́rí tàbábáyàn pàdé nù mọ́sálásí ìsìn tàbábáyàn pàdé nù mọ́sálásí tàbábá pàdé nù mọ́tò no anywhere tàbá ti báyàn pàdé tó bá ń ṣe wáàsí fún wa in tó wá ń sọ ní wípé ká jìnnà sí ẹbọ ká bọ́ lọ́wọ́ ọba dúró ẹni yóò ti sọ fún pé mùsùlùmí tó lálàáfíà ní eléyìí torí pé ìpìlẹ̀ gẹ́gẹ́ ni pé Ọlọ́run ní wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi Ọlọ́run ní kò sí ànábì Ọlọ́run kankan èrè ànábì kò sójí sí Ọlọ́run kankan tó ṣáájú rẹ̀ wáyé illa nuhi ilayhi àti kémi Ọlọ́run ránṣẹ́ sí iṣẹ́ tí wà ránṣẹ́ ni wípé annahu la ilaha illa ana fa'budun Ọlọ́run ní ma lọ lè sọ fáwọn èèyàn o kí wọ́n jáwọ́ bí ẹbọ ní ọ̀kan kó sì ní lọ́kan kọ́lá bí ò sí irun bí ò sáwẹ̀ bí ò sí sàká Allahu akbar ṣẹ́wárí tẹ́ bá tí wọ́n ń gbọ́ èèyàn nísìn ayé ti tún wá dojúrú nísìn tẹ́ bá rí tẹ́yẹ̀ bá ń sọ pé ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹbọ Ọlọ́run bá dúró ẹ má lọlé ẹlẹ́bọ mọ́ Ọlọ́run ni ó máa pè àfi kẹ́ tún farabalẹ̀ gbọ́rọ̀ rẹ̀ láàrin ìṣẹ́jú 5 kó má jẹ́ pé ó ti ń ṣáájú ni kó má jẹ́ pé tó lọ bá ní ẹbọ Ọlọ́run bá dúró Ọlọ́run ni ẹ máa sìn Ọlọ́run ni ẹ máa pè gbogbo tó bá débọ̀ Ọlọ́run ni ó máa pè àmọ́ sẹ́rí bí tẹ́ bá tá ń gbọ́rọ̀ rẹ̀ lọ òun tó wá ní tí nǹkan kan bá tún kù lára tó náà látòsí òun tó wá ní àmẹ́yìn tẹ́yìn náà dẹ́tẹ́yìn náà sọ pé ká má ṣẹbọ mọ́ kí lẹ́yìn náà fi rọ́pò fún wọn sẹ́rí ń bo méjì ìtún tú àwọn èèyàn lẹ́lẹ́gbẹ́ kan gbogbo ẹ̀lẹ́lẹ́ tún ní ọ̀dá sí ìrọ̀ tún yíyàn náà tún dáa ni ẹni tí wọ́n ń gbọ́rọ̀ rẹ̀ wà àdọ́pọ̀lọ ẹ̀rú àwọn wá confuse at the same time ó ń sọ pé ẹ má lọlé aláwọ̀ mọ́ ẹ má lọlé àwọn aláyẹ̀wò mọ́ ẹ bọ́ lọ́wọ́ bá dúró àmẹ́yìn tẹ́yìn náà ń wí ẹ̀yìn náà èwo lẹ́fẹ́ kí wọ́n wá ṣe àsámọ̀ pé sọ̀rọ̀ máa wá kí ni kí wọ́n fi dí sẹ́rí bó ṣe ń wí yẹn ó ń sọ pé ẹbọ ọ̀dá ẹbọ pọ̀nyẹun làwọn èèyàn dámọ̀ ń bẹ̀ yẹn pé
ẹbọ kájó nǹkan ẹbọ ká lọlé aláyẹ̀wò wọ́n ní ṣé àtúnyẹ náà tún wá dáa ni ẹ mọ́ ṣàbòsí àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni ogun tájà náà bẹnu hàn tú bẹ́ẹ̀ ni àfi wọ́n lẹ́ àgbélépọ̀ tá ń bẹnu hàn tú ń bẹnu sàfí tẹ́ máa ń hàn sẹ́fí wọ́n máa ń hàn sára àdá ẹ sọ̀kúta akọ sílẹ̀ lè kí adá ń bọ́ náà ẹ kí bomi gbóná bó bá ti hó tù láìsí alágbẹ̀dẹ ń bẹnu hàn tú tá máa ń hàn sẹ́nu àdá òun lẹ́ fi dú àgbò ní gbígbóná ìlàlà dábà bẹ́ẹ̀ ni bọ́bá ṣe pọ́n tóun ló fi bí àdá bá ṣe gbóná tó bọ́bá ṣe pọ́n tó bẹ́ẹ̀ bá ti fi dú àgbò tọ̀ ṣe bí hàn tú náà sáà tọ̀ ìgbẹ́nu hàn tú tá máa ń lo yẹ̀pẹ̀ ọjà sí gàrí rẹ̀ ìmí yẹ̀pẹ̀ sàárè ìmí yẹ̀pẹ̀ mọ́sálásí jímọ̀ tó bá kún ìyàntúnà wọ́n sì pé ẹni tí ló fi já pé ẹni tó ń sọ pé ẹbọ́n wọn bá dúró ẹbọ́n wọn bá dúró nígbà míì ẹlòmí tó náà bá tún sọ pé ẹbọ́n wọn bá dúró ẹ gbọ́dọ̀ sọ ẹbọ ẹ má ṣẹbọ ẹ ọlọ́ni ẹ bọ́ra lé ẹlòmí ń bẹ òun gẹ́gẹ́ ọ̀sẹ̀bọ èṣù lè má mú yẹn níbi kéèyàn ọ̀sẹ̀bọ ọlẹ free níbi àkídà àwọn lágbọ́yé pé ẹbọrí ọlọ́run ọ free ń bẹ̀yẹ ṣètánù ó tún wá di ọmú ń bì kan ọ ti bọ́ yọ ń bí pé ọ̀ ní ṣẹbọ o ṣètánù ó wá di ọmú ń bì kan ibi tí ó ti padà wá di ọmú ni wípé ọ wà láfojú di gbogbo nǹkan ọ ti gbà pé kò ṣẹbọ o ẹ má ṣẹbọ o ẹ gbára lọ́lọ́run o ọ wà láfojú di gbogbo nǹkan dépò wípé gbogbo ohun tí wọ́n gan tó ẹ̀kọ́ nígbàgbọ́ lé lórí ọ̀n kàbìrábìlì fálákà ọ̀n kàbìrábìlì nas gbogbo àwọn ìkà àwọn abatẹnijẹ́ tí Al-Qur'ani fi díẹ̀ múlẹ̀ pé wọ́n ń bẹ gbogbo nǹkan yóò máa fi sọ̀rọ̀ tí ó máa fi tó ẹ̀kọ́ ọmọ sàskáàrù nípa wọn kọ́ máa tìláwà Al-Qur'ani kí wọ́n gẹ́gọ́ máa kírun àsìkò kí wọ́n gẹ́gọ́ gbára lọ́lọ́run kọ́ lọ́wọ́ fi dáàbò bò ọ́ lọ́wọ́ àwọn ẹni bí ìka ẹ̀kọ́ wà wá sí ọlẹ́mì ọmọ wá rí gbogbo oògùn kà pé irọ́ ni kò sí tí ń jẹ́ oògùn ìwọ gẹ́gọ́ wà ní sinlọ́n dédé mọ́ ìtí ń jẹ́ òfin tọ́lọ́ ń kà fún ọwọ́ náà wà mú fojú yẹpẹrẹ ọ ma fojú yẹpẹrẹ rẹ̀ pé bí ẹ̀bá kakílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àgbàkà ní irọ́ náà ń pa àwọn èèyàn olóògùn bẹ́ẹ̀ sì ni nítorí pé èèyàn bá wọn fọ́wọ́ náà ìpàdé àwọn atanijẹ kò túmọ̀ sí páwọn tí wọ́n mọ ògùn tí wọ́n lè fi sàṣìyàn kò sí ẹ̀sìn òfìdí ẹ̀ múlẹ̀ pé kún ò sí bẹ́ẹ̀ ẹ̀sìn sọ pé wọ́n ń bẹ ẹ̀sìn sì sọ pé bí wọ́n ti ń bẹ̀wọ̀n èmi Ọlọ́run náà ni ọ̀dìrọ̀ mọ́ ìwádìí rẹ̀ mọ́ lọ́hun òun ni kọ́ ọmọ kínú àsìkò kí wọ́n náà ọmọ sàskáàrù kí wọ́n gẹ́gẹ́ kọ́ ọmọ tìláwà Al-Qur'an ẹ̀mí tí ẹgbọ́n máa rọ̀ pọ̀ mọ́ lọ́hun amẹ́lò míì Ṣẹ̀tánì padà gbọ́n náà mú òun gẹ́gẹ́ padà wá fojú di gbogbo aburú ayé ọ wá rí wípé ìrun gan ti tóbi rí Ọlọ́run ọ̀pẹ́ ọba kírun tán gan àti yanáfílà kò ní yanáfílà kò ní tìláwà Al-Qur'an kò sáà ń jí lóru kò sáà ń àwọn ń ṣe àṣíkàrù kankan torí pé Ṣẹ̀tánì ti dì múnú ẹ̀mí ó ti gbogbo àwọn fọ́wà náà tó bá pàdé ló fi fòdí wọn rẹ̀ pé kò sólóògùn gan irọ́ náà ń pa bẹ́ẹ̀ sì ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìkàmbẹ̀ ìyẹn ló bí kásì àṣíkàrù láàárọ̀ kásì lọ́sàn kásì lálẹ́ tó bá fẹ́ sùn Ànábì sallallahu alaihi wasallam sọ pé tẹ bá débì kan tẹ́rù bá ń bọ̀ wípé ọmọ tó lè ṣẹlẹ̀ sọ pé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq èmi lórí bẹ́ẹ̀ alẹ́sàlásàlám tó bá fi wí Ọlọ́run dáàbò bò ọ́ níbi tó wà yẹn tọ́ yìí àmọ́ tí èṣù bá ti jẹ̀yàn lérè yán ní ibi tó ẹ̀kọ́ ti sàwúsù bí kálìmọ́ ti láì ní wí bọ́ bá fẹ́ wọnú mọ́tò àsìkárù tó ẹ̀kọ́ ṣe pé tó fi sọ láyọ̀ ní wí bọ́ bá fẹ́ wọ tọ́lẹ́ẹ̀tì ọkọ̀ ni wọ́n bẹ ní torí pé ní bìlífù nú ẹ̀ gbogbo tó yẹ kí wọ́n náà sọ́ra fún ò ní bìkítà mọ́ Ṣẹ̀tánì ọmọ wa ọpẹ́ẹ̀tì lára èèyàn bìlífù téèyàn ní sọ́lọ̀ lè yóò sọ̀rọ̀ pé nítorí pé ó ti gbà pé nǹkan kan ò lè sí ọ́ nídẹ̀yìn Ọlọ́run àgbàbẹ́ ṣe bọ́lọ́run tó sọ pé nǹkan kan wà máa hùn bid-darrina bihi min ahadin illa bi iznillah Ọlọ́run ní gbogbo àwọn aláburú wọn ò lè they can't harm you they can't do you anything without my permission àmọ́ náà fi òfin kalẹ̀ pé àmọ́ náà fún òfin kalẹ̀ ló fún wa ní àṣkár tó bá jí láàárọ̀ sí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir àṣkár 100 láàárọ̀ 100 lálẹ́ bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samai wa huwa sami'ul alim àmọ́ tí Ṣẹ̀tánì bá ti jẹ̀yàn lérè tán àwọn àṣkárù wọn yóò ń gan òní mọ̀ kò ní sí bìlìntà sí pé yóò wá mímọ̀ ń pẹ́ torí pé òun gẹ́gẹ́ ti kọ́kọ́ gbà yí pé
kò sáwọn aburú kò sáláburú wọn kàn ń pọ́n wọn ni kò sájẹ́ kò sóso ìgbàgbọ́ yìí bẹ́ẹ̀ sì ni ìṣe ìkárù ní ilé ìgan nínú ẹ̀mí kẹ́yàn ṣe ìkárù wípé kò sí tí ń já wa láburú èèyàn gangan ti tún jìtá ìmánì tó yẹ kẹ́yàn ó ní nípa wa láburú nìyí. Ọlọ́run sì fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ń bẹ. Ọlọ́run sì fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ń bẹ. Wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi. Ọlọ́run kò sá nàbí Ọlọ́run kan èrè ànábì sallallahu alaihi wasallam tó ti kọ́kọ́ wáyé kí wòó tó wáyé illa nuhi ilayhi. Èmi Ọlọ́run ránṣẹ́ sí ni anna la ilaha illa ana fa'budun. Má lọ bá ń sọ fara ayé pé èmi Ọlọ́run nìkan ṣoṣo ni kí wọ́n máa sìn. Ọlọ́run pa wọ́n láṣẹ nù. Eléyìí ni wọ́n náà ní kálukú náà nígbàgbọ́ sí bẹ́ẹ̀ ni àbí mashallah àfáwà kan sọ pé ẹniyàn ti kú wọn ò tí ì sí ni mashallah ẹni tí ò ní confidence lórí aburú ayé kò ó ní gínẹ́tì ẹ̀ pé kò sí nǹkan kan kò jí ó lè subscribe kò jí ó lè kò ní táìmù fún àǹtí láwọn Al-Qur'an kò ní táìmù fún àǹtí ẹ̀ ń gbàwẹ̀ Monday Thursday kò ní táìmù fáwọn pẹ́pẹ́ ń fúrú gbọ́wà sí kò sí kan kò gbọ́wà sí kò sí kan bí sí ń gbọ́wà sí kò lò ojú tẹ́mbẹ́lẹ̀ ìfojú tẹ́mbẹ́lẹ̀ ogun ló lè máa mú sọ fẹ́lómi ìgbà pé ẹjáwọ́ bí ogun kò sí tí jẹ́ bẹ́ẹ̀ irọ́ lòun rí sí ni kò nígbàgbọ́ pé ń bẹ a sì ráwọn tí wọ́n gún ọ̀gá mọ́sẹ̀ tí wọ́n sì fi ń sóògùn tajà ayé sì ń gbà tí wọ́n ẹni tí ó fẹ́ ra só sí rà nítorí pé wọ́n wá gbọ́ sọ́wọ́ fọ́wọ́ náà kò túmọ̀ sí pé oògùn gidi ọmọ abẹ ìwà nígbàgbọ́ pé ń bẹ yẹn ni wọ́n ló fi wá gbára lọ́lọ́run pé àìbá àmọ́ wọn lè máa ṣàṣìyàn wọ́n náà máa fara ti sọ́dọ̀ Ọlọ́run ọmọ níbìlì fúnú ẹ̀ ọmọ nípa yanú ẹ̀ bẹ́ẹ̀ni khawfi wa raja ẹ̀rọ ọmọ bá ọ sì mọ̀ ní confidence náà pé Ọlọ́run kó wáyọ Ọlọ́run gbà wá lẹ́rú àmọ́ tó ọba tí Sàítánì bá ti tó rí ọ mú kò mú ọ níbi kọ́ ọsẹ bọ́ ó lè padà mú ọ níbi kọ́ wá láfojú di gbogbo nǹkan kí wọ́n náà tó wá lákì àsìká débi pé tábúrú bá wá sọ wọ́n wà ní tó sí báwọn tí ń sẹ̀sìn náà làgbákò kan ok ṣe ó clear oye Ọlọ́run má jẹ́ kí Sàítánì ó jẹ wá lérè o èèyàn ti wá fúnra ẹ̀ ó ti claim alùsúnà nípìlẹ̀ ó pèrè ní sálàfí pẹ̀lú tí ń sọ àti tí ń ṣe later on ló bá padà sọ pé èmi ti sálùsúnà o àbí kọ́ máa wá sọ nǹkan tó yẹ apá sí tó yẹ ká máa gbọ́ lẹ́nu alùsúnà lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ pèrè ní sálàfí ó pèrè ní mùsùlùmí ó pèrè ní alùsúnà famazabadalẹ̀ akí ilẹ̀ dọ̀là tó ti sọ ìntọ́ ti sọ yẹn tọ́ bá ti padà ń sọ nǹkan tó ègésì ń tọ́ pèrè ààrẹ ń ìtumọ̀ ní pé ẹni yẹn ti ń kó sínú àánú lọ nìyẹn bóyá wọn ọmọ ó lè má wàá mọ̀ ọ̀rọ̀ ti jẹ́ kún àwọn èèyàn tó súnmọ́ tají pé n tún kú lérí tíráàkì ìpìlẹ̀ ni wípé ọ wà lórí láì pé ọ ní ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọgbà Ọlọ́run ọba gbọ́ ọ sì ní àgbọ́yé nínú ẹ̀sìn tó ń ṣe wípé qala Allahu qala Rasul ẹ fún mi lẹ́rìí wọ́n sì ń fún ọ lẹ́rìí ọ nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọ wá ń kílèmù mùsùlùmí kálukú wá pé lágbájá wà lórí dáadáa lẹ́ẹ̀kan náà ní tí kálukú ti mọ̀ọ́mọ̀ lọ bá yí bìrí lọ bá ń sọ nǹkan míì tó ègé sí pé ẹni yìí ọ̀gbọ́dọ̀ jálù súnà ajọ́ jẹ́ sí pé fàmàṣà bá dalẹ̀ akí ilẹ̀ dọ̀là ìtẹ́tọ̀ ń wí yẹn níjọ́ tí ń wí ó wà lórí ìmọ̀nà ìgbà títí padà tún wí nǹkan míì yẹn ìsìnà ti ń dé bọ̀nù àwọn tó súnmọ́ ní kún ó fọ̀rọ̀ tájí àwọn tó wá súnmọ́ àwọn tó bá wá súnmọ́ nìyẹn ni ó pè é ṣàkíyèsí pẹ̀lú ẹ̀rí wọ́n bá wí nípìlẹ̀ ká ní nípìlẹ̀ lọ́ọ̀ ti kílèmù pé alùsúnà ní ẹ́ ká ní nípìlẹ̀ lọ́ọ̀ ti pè láàrẹ ní sálàfí ká ní nípìlẹ̀ lọ́ọ̀ ti máa fàwọn àfáà súnà jẹ́rìí ọ̀rọ̀ ara rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó ń kó wá tó bá fẹ́ tákù àfẹ́ ẹlẹ́bọ tó bá fẹ́ tákù àfá onísúfí kan tó bá fẹ́ tákù ẹnìkan ọ̀rọ̀ àwọn àfá súnà lọ́lò láti lè fi ègé sí wọn kọ̀ wá tó bá wá di lọ́la àwọn àfá súnà yẹn tó bá padà di pé ọwá ń sọ nǹkan míì táwọn náà tó pé kí ni lágbájá wá ń sọ yìí famasa bá dalẹ̀ akí ilẹ̀ dọ̀là ìjẹ́ yẹn fẹ́ gbá múnú Sàtánì fẹ́ hándù ẹnu àfi káwà pẹ́ nìyẹn sákèsí pé ẹ̀tí ń pò lè di títí ọlọ́dà ẹ̀tí ń bọ́ sí lérí kú kàtígórì àwọn àfá tó wà lórí mídíà tó wà lórí Facebook kàtígórì wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn kan bẹ lórí Facebook yìí in tí wọ́n bá wá bẹ̀ wọn ò wá najú
wọn ò sì wá ṣe dáwà ń bẹ̀ wọ́n wá bẹ̀ nítorí pé wọ́n ń sálábàápàdé àwọn èèyàn kan lórí mídíà tí ìṣe wọn ìsọ̀rọ̀ wọn jọta wọn wọ́n wá ní mímọ̀ kọjá ènìyàn wọ́n wá ń wò pé kí la lè máa rí túnṣe lára ẹ̀. wọ́n fọ̀rọ̀ wọn ṣàtúnṣe. wọ́n ń wo prógrámù ẹni yẹn kì í ṣe pé kọ́ ni wọ́n fẹ́ kọ́ kì í jẹ́ pé nǹkan kan ní òye wọn nú ẹ̀sìn tí wọ́n fẹ́ kọ́ lára ẹni yẹn wọ́n ń fọ́lù ẹ̀ wọ́n ń gbọ́ prógrámù ẹ̀ nítorí pé wọ́n wò pé ọ̀nà táwọn náà tó lè fi ṣe ládàá ni pé ẹni yìí ní tó gbé dání yìí ẹ jẹ́ á ràn lọ́wọ́. látàrí ntọ́ bá tún. látàrí ntọ́ bá sọ tó bá kù díẹ̀ káàtó ká pèsè àkíyèsí pé kò sí rí bẹ́ẹ̀. káfọ̀rọ̀ sọ tiwa náà. káfọ̀rọ̀ káwa náà pé àwọn orí dínkù àáfà onísúnnà tó lágbọ́yé tó mọ̀kéwú àwọn èèyàn kan mẹ́lẹ́sì táwà gbà láàfà pé àwọn àfà wà ní pé àwọn eléyìí tá bá ń sọ̀rọ̀ nípa àmọ́ àwọn eléyìí àfà lélẹ́yìí wọ́n wá ń bẹ bẹ́ẹ̀ tí wọ́n jó ní súfì wọ́n ń bẹ bẹ́ẹ̀ tí wọ́n já wọn oníbídíà oníjálàbí tí wọ́n bá ti ẹ̀ mọ̀kéwú jù wá lọ ẹni yẹpẹrẹ ni wọ́n torí pé olórí ibú tí ń wẹ́ni kúnra làwọn torí mímọ̀ wọn òun ò lọ síbi tá nábì ní kún lọ sí. Àjògbodò làwọn tí ń wẹ́ni kúnra péjì yìí ẹ lè bá fídíò wọn wá sí wọn kan lórí ẹ̀ àyàfi tá bá fẹ́ fi túnà àṣírí wọn fara ayé ìlé máa sọ̀rọ̀ lọ ká fọ̀rọ̀ ọrú wọn jẹ́rìí ọ̀rọ̀ ká ṣàdúà fún wọn àyàfi tá máa ṣàdúà ìmọ̀nà fún wọn pé kọ́lọ̀ ń bá wa fi wọ́n mọ ọ̀nà a ti mọ̀ pé àwọn eléyìí wọn kì í ṣe ní eré àfikọ́lọ̀ ń bá wa yí wọn padà àwọn àfáà kan wá wà àfẹ́ẹ̀sì ni wọ́n èmi náà mọ̀ wọ́n ìwọ náà lè mọ̀ àwọn kọ̀ọ̀kan pé lágbájá àfáà ni ìmọ̀ rẹ̀ sì kún kẹ́kẹ́ àfáàyè sí sọ̀sọ̀kúsọ orí dínkù wọn ìyẹpẹrẹ ni fún wọn kírú wọn máa wá tákù irú àfọ oníláwà ní pupa àfáà kìíní kan ẹnìkan polo jí ó má sí pẹ̀lú ìmọ̀ tí àwọn fi ń tẹ́sì ṣe ni mo fi fẹ́ nìkan lé sí bẹ́ẹ̀ ni wọ́n fi ń tún àwọn tí mọ̀ wọn ò tó tó pé ẹ̀tún wò yí náà wò torí pé lẹ́bù ìmọ̀ tọ́pìkì àwọn èèyàn lójoojúmọ́ lórí social media kẹmọ̀ tọ́pìkì àwọn èèyàn pé lágbájá àwọn ti kọjá lẹ́bù yẹn kọ́ra jọ tó bí táwọn èèyàn bá ṣe àmì kílẹ̀dẹ́wò yìí ìmọ̀ tọ́pìkì orúkọ àwọn èèyàn àwọn ní pé ẹ̀kejì báwọn bá ti wá tọ́pìkì èèyàn torí pé ìmọ̀ tọ́pìkì èèyàn ókè aláburú lọ́pọ̀ yìí àwọn èèyàn ni wọ́n ń sọ nǹkan tí tànàbí ọ̀sọ́tọ́pọ̀ yìí kí wọ́n máa wá kírù wọn yẹn pẹ̀lú mọ́ wọn wájẹ pẹ̀lú yìí ni wọ́n tẹ́bàtì lápẹ̀jú èyí sí Sheikh Ibrahim Eleha àfisọ ọlọ́wọ̀rọ̀ ọlọ́run jẹ́mi ogun lórí dáadáa kírù Sheikh Ibrahim Eleha wá ní ọya àfà ẹni jí ó má sí ọya ẹ̀bà gbé fídíò rẹ̀ wá àwọn èèyàn gẹ́ ní ọmọ pè wọ́n pé àṣẹ́wù àwọn ṣéwù wọ̀nyí àwọn àgbàlagbà àwọn àfà wọ̀nyí àwọn ti sírò àwọn àfà ọ̀bàyéjẹ́ yìí gẹ́gẹ́ bí pé olórí ibú làwọn eléyìí ẹnìkankan náà ní tẹ̀lé àwọn eléyìí àbẹ̀lẹ̀ tọ́lọ̀ bá korí ibú mọ́ báwo bá tó máa ṣàdúrà mọ̀nà fún ẹ lókù àwọn eléyìí àjò kúta àwọn eléyìí máa fún wọn torí pé nínú nǹkan tí wọ́n máa sọ kí wọ́n wá rí ẹnìkan kó máa wá hálù bẹ̀rún ìdùnnú tí wọ́n lẹ́nu pé àwọn ò lè ṣe ìwọ máa ṣe yí bọ́ bá rí dínkù tiwa ká fún wọn lésì irú rẹ̀ bọ́ bá rí dínkù àwa káwọn fún wọn lésì àwọn ń ṣiṣẹ́ ẹ̀sìn lọ lápèjúwe àwọn àfáà wa yìí àwọn àfáà tí wọ́n jáwọn àgbà àfáà wọn yìí ẹni tó lọ Saudi lọ kéwú ẹni tó lọ Sudan ẹni tó lọ Egypt ẹni tí ò tiẹ̀ kú Nàìjíríà tọ́lọ́ ń sì padà bùn ní ìmọ̀ tó kún kẹ́kẹ́ kírù wọn yìí wá kọ́ wá jẹ́ pé ká máa wá sọ̀rọ̀ ẹ̀sìn kan kọ́ wá jẹ́ pé gbogbo mọ́síálà ọ̀rọ̀ ẹ̀sìn ló kílẹ̀ sí gbogbo èèyàn ọ̀hàn pé à ń sọ̀rọ̀ àwọn tàbílígì ń sìn everybody ló kílẹ̀ sí pé ibi táwọn tàbílígì kó sí ni à ń sọ̀rọ̀ Ahmadiyya àpé ọ̀rọ̀ wọn náà yé mi náà sí à ń sọ̀rọ̀ nípa kílẹ̀ àwọn Tìjàníyà kó sí kílẹ̀ àwọn Ṣíà kó sí tó gbé wọn kó nú ẹ̀sìn kílẹ̀ àwọn masáìlù kọ̀ọ̀kan tẹ́ pé àwọn àfá kọ̀ọ̀kan tàwọn súsù ẹnì kọ̀ọ̀kan wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹlòmíín tó ń gẹ́gẹ́ lọ lè kọ́ nílé kéwú tó lọ tó graduate tí tó gba professor lé lórí tàwíìdì ni bẹ́ẹ̀ni tàwíìdì gẹ́gẹ́ lọ ẹlòmíín sì ń bẹ ọgbà doctor ọgbà professor lórí fíkìú tọ̀ bírú wọn yìí sí àgbà professor yìí àdíkò tí ẹgbà professor ọlọ́nkà gùn ní ìmọ̀ láì gba professor ìyẹn lè ní mímọ̀ lékè ẹni tó gba professor tọ́rọ àánú ọlọ́ni tọ́rọ bí mọ̀ wáyé bí Rahman ọlọ́run ní máa búnyàn ok
kẹ́ni tí ó wá tẹ̀síwájú tí ma rẹ̀ ó ní bó ṣe mọ́ kíru wa yìí máa wá sọ wípé gbogbo mọ̀lá mọ̀sán ajọ́jẹ́ sí àwọn tí wọ́n mọ̀ jù wá lọ ìmọ̀ wọn wúlò nìyẹn àwọn bìkan ń bẹ tí wọ́n bá ti ń sọ̀rọ̀ àwọn dákẹ́ ni tọ́ra àmà kó yé wọn táàbá sì ní sàbòsí àmà kó yé wọn jù wá lọ táàbá sì ní sàbòsí tí wọ́n yẹn tó bá jẹ́ pé gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ni tábàkà ti sọ akàní wọ́n yé mi náà ẹ má kọ́ mi kò sẹ́ni tí ò ní làákàyè lórí àmọ́ ń tá gbọ́dọ̀ fi jọ ọ́ ní kitabullah wa sunnati rasulih kò sẹ́ni tí ò lè dáyé sí kò sí ẹni tí ò lè tàbá túlẹ̀ pé kó sì gbé sí ayé rẹ̀ but kí ló ń sẹwárí èyí tó wá le jù oníkéyìn ó kílèmù pé alùsúnà lòun ó ti kíra rẹ̀ bọ́nú àwọn ibìkan torí pé àwọn kan bẹ́ wọ́n chẹ́kì ẹwò àwọn chẹ́kì àbálàsì kan wà nínú súnà àwọn ni wọ́n gbé ọyẹ̀wò pé tàbí wọ́n fẹ́ máa tọ́ àwọn èèyàn sọ́nà nú ayé ni tó máa sọ tó máa fi tọ́ tí ó bá ti jọ àwọn tí ó kọ̀ torí pé amúnibú ni lọ́mọ jẹ́ ẹran ìbíyẹ àwọn tó wà wò pé bẹ́ẹ̀ lẹ̀sìn dé wọ́n sọ pé ọ̀n pé súnà lẹ́jà máa ṣe in wrong way táwọn bá máa wá tún ọ sí àwọn ará yóò máa rò pé àbí bẹ́ẹ̀ ni súnà ṣe rí wọ́n máa fi tàbùkù ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni lórí mídíà tẹ́ bá fẹ́ ní followers ẹ sáà mọ̀ tọ́pìkì àwọn èèyàn kórúkọ ọmọ wà ń bẹ̀ ẹ máa forúkọ àwọn èèyàn sí náà fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìbàjẹ́ àwọn èèyàn làwọn náà wá torí pé both Christian and Muslim ló máa wò tẹ́ bá tẹ́lẹ̀ sọ pé àṣírí lágbájá àwọn èèyàn máa wá lẹ́bù tí Facebook sì gbé dé pẹ̀lú fíwàsì tí wọ́n ń retí láti máa sanwó fún yín every month èèyàn tako fi Ọlọ́run ìjọmọlúàbí rẹ̀ àfẹnitọ́lọ̀ ń bá ṣàánú ọ̀dọ̀ tí wá ń bí akéré ní population akéré ní gbẹ̀sìnyé tẹ́ bá wà lórí àwọn page àwọn àfáà mi lágbàáyé táwọn àfáà bá ń sọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ bá ń sọ̀rọ̀ nípa fíkíù ẹ̀ẹ́rẹ́ èèyàn 3,000 5,000 tí ọmọ wọn torí ẹ̀kọ́ ẹ̀sìn náà ń kọ́ so that wọn ò pa wọn míì gan láti wá wọn kìí ṣe pé wọ́n àfẹ́ níbọ̀dì lésì wọ́n sàlàyé nípa bá sí pégún bá ti sọ̀rọ̀ torí pé population wọn gẹ́ pọ̀ àfáàyẹ ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn pẹ̀lú lárúbáwá láti Saudiya àwọn Iran ń wo àwọn Jordan ń wo àwọn Turkey ń wo tí wọ́n jẹ́ mùsùlùmí kálukú náà Sheikh mashallah jazakumullahu khaira àwọn dàbí bàtí yẹn lọ skul tí wọ́n kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀rọ̀ ohun bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn in the next 1 hour àwọn wèrè kọ́kà já wọlé olórí burúkú àbáyìí torí pé irú rẹ̀ òsì sí lọ́dọ̀ tí wọ́n lẹ́bù tí wọ́n ti kọjá báyẹn pé wèrè lélẹ́ yìí who call this one scholar who take this one sẹ́mọ̀ torí pé ohun tó fẹ́ wù ọ́ ó ti make mind yẹ nínú àwọn tí wọ́n wà lórí mídíà àwọn èèyàn kan bẹ ohun gẹ́ ti pinnu pé n tí ó bá mú tó wọ́n fi tẹ̀lé tí fọ́lọ́run sọ kọ́lọ̀ ọgbẹ̀mí lọ́rùn kò sí lè mẹ́yẹ̀ wò ó ti make a conclusion pé ó ti léwu ké ń tẹ́ fẹ́ sọ sáǹfàní fún tó èyí tí ó mú bẹ́ẹ̀ lóògùn lórúnrún torí ó lè fọ́lù síjọ́ tí nóòrùn kò lè ní tí ó fi kí ọ̀rẹ́ àmọ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn pé yóò ní ó ti make mind yẹ ní ẹbá ti pinnu lérí ẹ̀dá kò sí tó lè tí ẹbá jẹ́ ti pinnu lórí kankan kò sí tẹ́dá àwọn ilé sọ bó ti lè wọ́ sọ tọ́dá àwọn èèyàn kan bẹ wọ́n ti ní pinnu kẹ́ máa tọ́pìkì orúkọ wọn lórí mídíà lágbájá òun ní gbòdodo already láwọn àfáà gan fi lọ bí wípé tẹ́bá ti mọ̀ pé ẹni tẹ́mọ̀ tọ́pìkì rẹ̀ tẹ́mọ̀ dárúkọ ẹ̀ níjojúmọ́ kò ní gbòdodo ẹ̀fílẹ̀ torí pé aburú rẹ̀ tẹ́yìn bá tó expose ẹ̀ ẹlòmí ò tó mọ̀ dáburú yẹn wò ní pé ẹwà fàyẹ owó ń tọ́ dánwò tẹ́ẹ̀ bá ti ń túnà àṣírí ọ̀nà tó gbé ìgbà tó fi sọ sí ìdí bó fi gbẹ́lẹ̀ kan lójú ẹ̀ tó encourage ẹlòmí ni bódíbóyí wọn mọ̀nà wọn tẹ́lẹ̀ ìmọ̀ túnà sí pọ́nà tó gbá ní ẹlòmí tó dánwò ẹwọ bó ṣe pé obìnrin yóò ẹwọ bó ṣe sí kíníkà yóò ẹlòmí máa dánwò tẹ́ẹ̀ bá dẹ̀ sí expose criminal kan tọ̀wọ́n mọ̀ wípé ogun ọ̀nìkọ̀ yẹ káfà yẹn ló lè ṣe báyẹn báyẹn lọ àkó smart ní àṣírí rẹ̀ tọ́mọ̀ tó wọn mọ̀ tẹ́lẹ̀ òun náà tó ń lò ó lọ́dọ̀ tí wá ń bí tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn báwọn àfá onísúnà wá sí ń sọ yẹn láwọn àfá àtàgbé súnà dání ẹ̀ tán bá ń tírìtì àwọn mọ́síá lọ́rọ̀ ẹ̀sìn táwọn èèyàn bá fi ń wò wọ́n mélòó ni àwọn mùsùlùmí ní wọ́n Áfíríkà gan nílẹ̀ Yorùbá mélòó tí wá láwọn mùsùlùmí tó fẹ́ ṣe dáadáa tó fẹ́ ṣe súnà torí ẹ̀sìn tí súnà ni tí ó dí ọlọ́wọ́ mú tó lè ṣe tó wù ọ́. You cannot just do anything. ọjà àfá ọ̀hún. tó bá ti claim pé alùsúnà ni ọ pé alùsúnà ni ọ o. ò lè ṣe tó wù ọ́. ò lè ṣe tó wù ẹ́.
torí pé tó bá ti ń ṣe kankan on retí ẹ̀rí on retí lọ́dọ̀ tí wá ń bí tí an bá wá rẹ̀ nìkan tó náà di angu kan mú ẹbọ rẹ̀ kò sí ẹni tó mọ bílẹ̀ Yorùbá ṣe rí tó sì mọ táwọn èèyàn ń bàjẹ́ inú kálukú ọmọ dùn ní pé bàbá dùn ọlọ́wọ́ mú kálukú máa ń tẹ́lùmí náà ṣe torí kálukú náà mọ tí wọ́n ń ṣe àmọ́ àwọn àfáà kọ̀ọ̀kan áńgù tẹ́lẹ̀ kọ̀ọ̀kan dì mú pẹ̀lú mọ wọn pẹ̀lú bọ́lọ̀ ti kún wọn tó àbùkù ní orí dínkù wọn kí wọ́n tún máa sọ pé geomasi mọ́ sí alẹ́sìn tó bá díjú káwọn ọmọ ìyànjú ẹ̀ pẹ̀lú mímọ̀ tó pẹ̀lú mímọ̀ àwọn tó bá wà ń dẹ́ndẹ́lẹ̀ tẹ́yìn lè mọ́ handle àwọn kírú ẹ̀yin tẹ́yìn wà nímọ̀ tó wọn yẹn tẹ́ ẹ̀fọ́ lárúbáwá ẹ̀rí ìfọ̀ ẹ̀fẹ́ pè wọ́n gan ẹ̀fẹ́ káyà Al-Kùránì gan ó nira díẹ̀ ẹ̀fẹ́ má dìísì wá ó nira díẹ̀ kẹ́ẹ̀mọ́ wá tákù ẹni tọ́mọ kéwùjú yìí lọ àmọ́ tí ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run àbùkù níbò náà oh God mímọ̀ rí ọ̀sànfàní máa kírù mi yìí nísìn pẹ̀lú bí màmí ṣe mọ́ kí máa wá tákù ẹni tọ́mọ kéwùjú mi lọ tó jẹ́ pé ìwíkúwí ní wí sẹ́kí máa wò pé nílẹ̀ òun náà máa wò pé irọ́ sí ló ń pa o ní tí ìṣe ìlò dá lóòótọ́ àmọ́ mímọ̀ tó mọ̀ pẹ̀lú ẹni tí ọmọ tó ti ń sọ tọ́dá yóò máa jẹ́ ìbànújẹ́ fún sẹ́ni bó ti jẹ́ pẹ́rù mi ní ń tákù rẹ̀ yẹn ìbànújẹ́ ni ó máa jẹ́ fún yóò máa gbọ́ ẹni tó bá ní mímọ̀ bíi tiẹ̀ lẹ́nu títọ̀ bá mú jà wá tí má dì sí wáyọ́ ni jájọ ọmọ orojọ́ lọ kò ní tètè jó láà kò ní tètè gbà bí ẹni tí ó àbùkù tó lágbà tí Ọlọ́run gẹ́gẹ́ sàdéhùn pé ìdójú ti gbogbo àwọn oníbídíà látàyé oníkọ́lọ̀ wọn dẹni tí ò nímọ̀ tó wọn kọ́ dẹ́ sí wọn ti tóbi rí Ọlọ́run kẹ́niyàn náà wọ́n á rí tó ń gbé dání yẹn kó gẹ́gùn orí kó rí inú ẹ̀mí ara rẹ̀ pé Ọlọ́run fẹ́ lò láàrin yìí bó Ọlọ́run ó ṣe gbà lókù kẹ́niyàn gẹ́gùn orí pé áńgù tí mo dìmú yìí tí mo handle yìí kó náà wá dúró pé mo ti ń rí sẹ́yìí ṣe àmọ́ kí ló bọ́ọ̀ ní ṣe bọ́ọ̀lọ́ dáadáa kí ló ń lò tó fi kún kí báwo ni mo ṣe lè ṣe kí ló wà fi kún òun ni káwọn àfọ́ ọmọ wa pè ọ́ sákìyèsí ká máa pè yàn sákìyèsí lórí ní téèyàn bá fẹ́ sọ àbí ní tó fẹ́ ṣe tó fẹ́ dàbá kan pé eléyìí ò sì dá o pé ní mọ́nì kò sì kóra ró ń bẹ̀ kọ́ ọmọ bá láyìn tiẹ̀ lọ lópin ìgbà tó bá já sí pé àwọn ẹlẹ́bọ wọ̀nyí sì kù iṣẹ́ rẹ̀ ìtànà nù wọ́n bá ti wá ní mímọ̀ rẹ̀ tí ìdẹ́bí ìwọ náà sún bẹ́ẹ̀ tọ́rọ àwọn tó mímọ̀ jù ọlọ́ ní sọ̀rọ̀ lọ́wọ́ tó báwọn tó ní mímọ̀ jù ọlọ́ ní sọ̀rọ̀ lọ́wọ́ torí wò ní tó fi lè defend ẹ̀ owó ní famasabadalẹ̀ akẹ́ ilẹ̀ dọ́là àwọn ẹlẹ́bọ sì kù wọ́n wà lórí mídíà wọ́n wà lórí YouTube wọ́n wà lórí Instagram wọ́n wà lórí TikTok sẹ́rí téèyàn bá ti wá fẹ́ máa sọ̀rọ̀ ló gbé gbogbo agbègbè ló lè dá sí ẹ̀kejì ọ̀nà tí Sàtánì tó tún lè gbà dìyàn lọ́wọ́ mú nígbà mi Sàtánì lágbára o nǹkan kan ti wọnú ẹ̀mí èèyàn téèyàn ti wà nínú kòtò yóò tó wá sọ wọ́n pé mọ́mọ́ tí ń ṣe o wàláhì mọ́mọ́ tí ń ṣe wà lẹ́rù mi pé o ìtí ń ṣe ń wúyì tẹ́ bá lérò wípé bóyá ìmọ́ tí ń ṣe kọ́lọ̀ ọba sẹ́mi jẹ́ àkọ́kọ́ náà èmi rí òní confidence tẹ́rí èpè ayérayé ni kéèyàn sọ pé tó bá jẹ́ pé in tó ń ṣe kọ́lọ̀ ọba sẹ́hun jẹ́ kò ní confidence lórí sí àlìkí àmọ́ tẹ́lẹ̀ ni o ẹ̀kejì gan sọ́mọ̀ bọ́lọ́hun gbà ẹ̀kejì dẹni wípé tó bá jẹ́ pé Ọlọ́run bá sí àlìkí àmọ́ èèyàn jẹ́ sẹ́bẹ̀ pé gbogbo téèyàn bá ṣe lọ́lọ́run nígbà mọ́ sódà kò kún lójú ni ètò kún lójú ni ò ní fi ṣe pé kọ́lọ̀ kó wọn sunkún ọmọ káyẹ̀ wọn bàjẹ́ àmọ́ tó ń bá bọ́ ń bá ra burú rọ kọ́lọ̀ mọ́ gbà zẹ́hùn ìwọ́n ṣe dáadáa tẹ́lẹ̀ torí kò dájú náà ẹ̀ lè gbọ́ kálímà yìí lẹ́nu àfáà tó bá mọ ẹ̀sìn oró ti mọ̀ pé aburú tó parí kéje ni kọ́lọ̀ bàṣẹ́ oúnjẹ sáré tí wọ́n mọ̀ fi jẹ́ champion lọ ní láyìn tí ẹ̀ wọ́n ni wípé sáàdì ibi tí yẹn dì mú yẹn kéyàn tó máa sọ fáwọn èèyàn pé ẹ̀yin náà dìde ẹsẹ́ bẹ́mi náà ṣe ń ṣe àà kò lè jọra wọn dáwà yàtọ̀ síra wọn tó kìfà dáwà yàtọ̀ síra ọ̀nà pípé dáwà yàtọ̀ síra wọn ọ̀nà tí kálukú máa gbà ṣe dáwà ẹ̀ bẹ́ẹ̀ sì ni àfáà wa àgbà Imam Muhammad Ànábì sallallahu alaihi wasallam tí ẹni àdísì ẹni kọ́kọ́ mú wá náà ẹ̀rí pé ìsìláàmù yìí tí ẹ bá fẹ́ ṣe ìsìláàmù tó lálàáfíà kò sí ìtẹ́yẹ̀ lè fọ́ọ̀lù sínà ní kọjá lùsúnà ríbà náà ti ṣe ní òsì Ànábì sallallahu alaihi wasallam pé zalasun
wa sab'una firqatan kulluha fin nar illa wahida. Ànábì ní gbogbo àlùmọ̀ níjọ Islam tí wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ gbogbo wọn yányán tí wọ́n jẹ́ 73 ni wọ́n pín sí ọ̀nà 73 yìí gbogbo wọn yányán ní ọwọ́ná illa wahida ìjọ kan ṣoṣo ní òní wọ́ná. Sallallahu alayhi wa sallam. Wọ́n wá bí Ànábì sallallahu alaihi wasallam pé àwọn òwò ní òní wọ́ná. Ànábì ní al-jama'atu ó làwọn tó jẹ́ pé wọ́n ṣera wọn lọ́kan. Ìṣera ẹni lọ́kan ni pé ẹni tó fẹ́ sin Ọlọ́run kò wá yapa ìpìlẹ̀ báwo l'Ànábì ṣe báwo làwọn sàhábà ṣe gbọ́ yé in tí mo fẹ́ ṣe yìí ṣe Ànábì sọ̀rọ̀ ń pa fine ok kí la gbọ́yà àwọn sàhábà sẹ́rí ìlẹ́mìí fífúyẹ́ ó ní wípé mo fẹ́ ṣe súnà ìlẹ́mìí fífúyẹ́ ni pé ìfẹ́ ṣe ìfẹ́ ẹnu lápèjúwe ní nǹkan bí ọdún 10 sẹ́yìn ọmọkùnrin kan máa ń kiri wá bí kàwó a máa ń pè ní Ibrahim ọmọ Hausa ni ìmọ̀ kiri agbó ọgbàgbé Mashallah ọ̀rọ̀ táwọn sọ yìí ti lé lọ́dún 10 Ọlọ́run ti padà kẹ́hùn náà ní sí ó ti ní sọ́bùtà rẹ̀ ìmọ̀ wá kiri agbó yọ́ ma wá ta bí nǹkan àwọn obìnrin ìtọ́jú nǹkan kan àtíkè tó bá wá lọ tó bá wá darí tí ó bá ta àbọ́ta yóò wá sùn sí mọ́sálásí wá ń bì ìwà ní kí wọ́n dáná fún èmi fi ń ṣe ìbádà àsí òun ronú gbóòlò lè gbà lára mi tó ń fẹ́ tún ṣe tẹ́mi ṣe ń fún lóúnjẹ wọ́n rẹ̀ pé òun olówó tó lè fún mi bọ̀t òun gbọ́dọ̀ sánú ẹni yìí náà kọ́mọ̀sọ̀ lórí ẹ̀sìn yóò débi pé ẹ̀sìn ti yí àti tóbi rí Ọlọ́run ẹni tí ń kiri ago kò wá mọ́ kéwú àmọ́nà bùn ó ti bùn lágbọ́yé ọwá díjọ́ kan mọ́ wá ní wàásí ní kẹfì wàásí kan bẹ tá lọ ìmọ̀kìníkà tá ṣe lọ́dún náà tá lọ ní kẹfì tá ń darí bọ́bá ìtí fáyẹ́mọ́tò wá ní 40 níbi ilé epo kan ọ̀rọ̀ tí ń sọ ayé sí ti lé bí ọfọ́ 10 years yóò bá ṣe wá ń bọ̀ báyìí àwa mo délé báyìí mọ̀kàn bá ní náwọ̀ rọ̀lẹ́ bóò ní ọba ní pé gbó ní mọ́lọ́ bí mọ́lúdì ní onítọ́ ọba darí báyìí bọ́bá ní àwa gáàsì mọ́lúdì ti wá náà ní ọ̀sẹ̀ tí ń bọ̀ níjọ́ sátọ̀dẹ̀ la máa ṣe mọ́lúdì wa mọ́júmọ́ Sunday máa ní sátọ̀dẹ̀ tí ń bọ̀ yìí mọ́júmọ́ Sunday láàṣì mọ́lúdì wa ní káà sátọ̀dẹ̀ wọn náà sáàtì mọ́ ní onítọ́ alákèémù kọ́sọ̀ kankan sí lọ ọwá díjọ́ kẹta tàṣì mọ́lúdì tọ́wá wa ọwá ní iná àbí tí mọ́lúdì mọ́ ní ó ti tán bí mo ṣe bá sáàmà ìsà àwọn ọ̀dá sáàdì tí ń sọ ọwá ní mọ́lúdì tàà ṣe yìí in tó dẹ̀ pín mi náà lọ́wọ́ tó fà tí mo fi lè lísìn sí ni wípé gbogbo wáàsí tàà máa ń lọ gbogbo wáàsí tó ti máa ń tẹ̀lé láti bí 20 ọdún wáàsí wo la lọ rí tàà wá sọ kí ní kẹ́kẹ́ ìyẹn máa sọ ogun ìyẹn wá gbóògùn àyẹ̀yẹ̀ bẹ̀bá náà yẹn tẹ̀sùbá in tàà mọ̀mọ́ níbẹ̀rù Ọlọ́run náà là ń sọ a sì mójútó mọ́lúdì yìí nítorí pé a rò pẹ́sìn ànáwó sí ìfìyàn jẹ́ chairman rí àtẹ́fẹ́ lókù rí èrò sì tí àṣìṣe kákawórí torí kò ní sí àṣìṣe kákawórí ọgbẹ̀ni ọba wá ní okòwò lọ sẹ̀mọ́ bí mẹ́jọ bí àpò mẹ́jọ ni ó sì lọ sí màlúù ó sì lọ odidi màlúù là ń pa torí pé àníyàn kílà fi ń ṣe àníyàn sí afẹ́nìkan jẹ́ chairman rí àyàn alága kan rí àyàn sí àlejò kan rí nígbọ́tẹ̀ tí ń ṣe mòlúdì ẹ̀mí Ọlọ́run kan bẹ̀rẹ̀ àdàbí pé mòlúdì lápé ẹ̀sìn lápé wáyé tẹ́mi ó fi fẹ́ nìkan jẹ́ chairman èsì tẹ́ńbẹ́lópù rí èyí tí a fi mòlúdì rí mi tí a fi lẹ́lẹ́ tó lè kọ́ dìrì a sì ṣe èrò sì pọ̀ kálukú sì ti máa lẹ́lẹ́ tó lè kọ́ dìrì mi pé tí àwẹ̀ bá ti pé 24 mọ́júmọ́ 25 onílẹ́lẹ́ tó lè kọ́ dìrì mi èrò tí àbẹ̀rò etí kálukú sì jẹ́ àjẹtì bá ṣe rí mú o alágbówáwá àwa ṣe mòlúdì tán wá bèèrè lọ́wọ́ mi wípé mòlúdì tá a ṣe ní àná àbíjẹta ni pé ó fẹ́ bèèrè kílíkà o mọ̀dá sọ̀nà oníkejòkó ó ní kásẹ̀ ìbádà ó ní sí mọ̀ pé ẹ̀sìn aláàbẹ̀sẹ̀ kàrùbá ọlọ́lọ́wọ̀ lè gba ẹ̀sìn tí ìbá ti jẹ́ pé mo rí ẹ̀rí fún pé iná dẹ̀lílì mòlúdì mo ní dẹ̀lílì ìwọ́n tí fún ló jẹ
ọ̀rọ̀ yẹn kọ́kọ́ fẹ́ wọ̀ yín la dalla ina so dalili maulidi de wọ́n sá mọ̀ pàápàá ní me maso Allah ó ní nasam ó mọ̀ pàápàá ní mi fún lẹ́rìí tó ń sọ ó sì máa ń wá sàlátù wa ó máa ń mọ̀ pé kí n fún ní mo àìrí maulidi mo wá ní ẹ̀rí maulidi ẹnì kò béèrè ẹ̀rí okay tó bá di ní ọ̀la tó bá lè wá ọ̀rẹ́ rí ó fún yín sẹ́sẹ̀ kẹ́yìn náà tútírà ìgbà tí ó fi díjọ́ kejì tọmọkùnrin ìlú wọn wà mo wá ẹ̀rí tí gbogbo ẹ̀rí tí mo rí ìrí pàdánàbí ṣe ìrí pàwọn sọ̀hábà ṣe ẹni yóò sì lọ bẹ̀rí pé kẹ́ wò bẹ́ẹ̀ ọ̀tá yín jí bó ṣe sọ yẹn tí mo sọ pé ó dé padà níjọ́ kejì báyìí mo ní kai àmọ́ mọ̀síwálẹ̀ àná ìyá sí mi ránà monday mo ní anábì máa bẹ̀rẹ̀ ọjọ́ monday wọ́n ní tọ̀yìn ké sáka yìí mo ní kàfàrà asmi ránà monday òun náà ó ní sábọ́dé sẹ́mi ó ní tí bá mọ̀ pé mo fẹ́ ṣe mọ̀lúdì wọ́n náà máa gbàwẹ̀ kémi náà máa gbàwẹ̀ kí máa gbàwẹ̀ ó ní hìn lọ́mọ ìbáwò pé irú ọmọ yóò máa wá tákù mi lọ́bá tún bí mi léèrè pé bí mọ̀lúdì lọ́gbà wọlé lọ́bá tún bèèrè lọ́wọ́ mi pé méèdè lílì bàndírì òun náà bàndírì táà máa lù mọ́sálásí wa yìí náà ni ètò wọ́n bèèrè pé kílẹ̀ rí òun náà mo tún ní bàndírì wọ́n yọ wá lẹ́sẹẹsẹ mo ní ìjọba lẹ́bí ìwọ mọ́ká wọ́n lu bàndírì pàdé rẹ̀ ó ní òkè ìfẹ̀rí hàn kò tó sẹ́rì tó jiná ìwọ́n sọ fún mi wípé sẹ́mi mọ̀ wípé ìbádà ọlọ́run ní gbà táyà bá ti rẹ́rí fún pé ọlọ́run ọba wí ànábì wí gbogbo iṣẹ́ tọ́lọ́run ọba gbà mú ní níbo lọ ti géwú níbo lọ ti ń géwú lọ́bá ní kí n bá wá sí tí bá lè wá sí alùkọ àwọn bí mo ṣe tẹ̀lé central mosque tó wà lẹ́gbẹ̀ẹ́ police station abp sanyẹn nìyẹn wọ́n ní àfáà súnà bí mo ṣe lọ bẹnu mo dé alùkọ báyìí mo rí pé tí wọ́n ń sọ tíra tí wọ́n ń lo ìbílẹ̀ sí lọ́wọ́ Allahu akbar bẹ́ẹ̀ bí wọ́n tí wọ́n ń sọ mo dé padà mo rí pé káì eléyìí bó lábẹ́ eléyìí lọ lábára báyìí ọdún yẹn náà lọ́dún àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ Mákà yìí Mákà tá wá lọ yẹn ni mo fi sálábàpàdé tíra yẹn àwọn nǹkan tá a ti ń fà láti lé ó ṣe dédé nǹkan tí mo bá pàdé lọ́hùn ẹ̀mí bàbá balẹ̀ mọ́ pé ẹgbọ́n náà ó dàbí pé n tá ń ṣe tẹ́lẹ̀ yìí kọ̀ lẹ́rù gbogbo mòlúdì ọ̀dá nǹkan kan ọ̀dá sẹ́mi pé mo ti ń rí magnet láti lé tẹ́lẹ̀ tálágó ti ń tayín lólobó tẹ́lẹ̀ mo ti wá bẹ̀rẹ̀ sí rí mo ti wá dé Mákà báyìí tẹ̀tún wá rẹ̀rí jẹ́mi so tí mo tó wá rẹ̀rí jẹ́mi that is 2010 mo wá dé Mákà báyìí mo rí tíra báyìí mo bẹ̀rẹ̀ sí ka tíra báyìí mo bẹ̀rẹ̀ sí rí àwọn afábá ní mòlúdì nàbí kọ̀sẹ́rì fún lẹ́yàtọ̀ kìnnìkan ẹ̀yà abúlé kìnnìkan mo wá wò báyìí pé gbogbo tẹ́ kàkalẹ̀ yìí là wá ń ṣe mo wá dé láti ájì yẹn mo tún wá fẹ́ ṣe rẹ́kọ́ọ̀dù àbọ̀dé sẹ́mi pé ìṣẹ̀ṣẹ̀ ń kà náà ni ìṣà ń wò pé bóòlù yẹn ti lè bọ́ fẹ́ maintain láì yẹn pé àwọn òdodo tí a ti ń gbápàdé yìí bóòlù láti lè balance tẹ́ níjọ àwọn ìkálẹ̀ tẹ́ níjọ àwọn ìkálẹ̀ àmọ́ ṣe nìfà kò áṣà mọ́ bí mo ṣe lọ sí Ìbàdàn láti lọ wọ studio bí mo ṣe lọ sí studio nìyẹn mo wá dé studio ní Ìbàdàn mo wá fẹ́ ra nǹkan kan nínú ọjà ọba mo wá ní kí n yá ní ọjà ọba wọn ní bá gbọ́ tán play kéṣẹ́ ti àbúrò yìí mọ́ làbúrò yìí mọ́ bá ní èmi àtàwọn Tìjàníyà Ọlọ́run bá ń sàlékún dáadáa wọn nínú èèyàn nínú èèyàn tó tákù ẹlẹ́bọ tó tákù àwọn oníbídíà ní kẹ́yàn comfort èèyàn báyìí mi tí rí ọ̀gá àfá àbúrò yìí mọ́ dòní ni o yọ bẹ̀rù dòní ni ọlọ́mọ́sà bá wà lé wọn kú lórí dáadáa pé kẹ́yàn ní akin bí mo ṣe gbọ́ kẹ́sẹ̀ tí wọ́n bá ní èmi àbábẹ̀mí àtàwọn Tìjàníyà káàbìrí ni wọ́n ò mọ̀ ní ní táwà sí ta ló lè ẹni tó lè láyà tó ẹfún mi kẹ́sẹ̀ tí wọ́n mọ́ wá ara kẹ́sẹ̀ tí wọ́n yẹn náà bá ń pọ́ǹtì tíra wọ́n sì kó ti Jawahirul Ma'ani mo sì ní Jawahirul Ma'ani lé mínà wà rí pé in tí wọ́n ń sọ yìí òdodo ni nígbà tẹ́ jòdó Facebook kò tí ì dé bó bá sì ti dé àwọn òtí ẹ̀ tí mọ́ kẹ́sẹ̀ tí làbúrò yìí má kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ti tóbi rí Ọlọ́run ìgbà kẹ́sẹ̀ tí rédíò pẹ̀lú bí wọ́n ti lákọ́sà àwọn Ahmadiyya àwọn Tìjàníyà àwọn wọ́n ń ṣe
táwọn tí wọ́n sì ń retí ẹ̀san rẹ̀ níwájú Ọlọ́run tí wọn ò tiẹ̀ retí pé fíwàsí kan lè wà. Nígbà tí wọ́n ṣe níjọ́ tí àbúrò yìí máa ń ṣe gbogbo eléyìí wọn ò retí pé Facebook lè dé, wọn ò retí comment, wọ́n ṣe ìbádà wípé in tó yé mi rẹ̀ in tó lọ bá pàdé Ọlọ́run rẹ̀ èmi ti mọ òdodo in gbọ́dọ̀ pa òdodo yìí máa mọ gbọ́dọ̀ gbé déwájú àwọn èèyàn káwọn èèyàn náà gbọ́. níjọ́ tẹ́ni tí tó pàwọn náà sákèsí ń bí pé kílẹ̀ rí mòlúdì kílẹ̀ rí kíní ta wẹ́rí táàrí ṣé Facebook ló fi pè wá. ok kẹ́nìkan wá wà lórí Facebook lónìí no matter fíwàsí tí ẹ bá wọlé ní no matter comment tí ẹ bá wọlé ní àti nípa làwọn èèyàn àti nípa ni wọ́n bọ́nà ti dọ́mọ ẹ̀dá ni wípé gbogbo ẹni tó bá dólóore wọn tó bá jẹ́ pé tí ń ṣe nǹkan kan bọ̀ tẹ́lẹ̀ tí ọ̀dà ìwọ lọ wá là lójú àti nípa ni wọ́n kí wọ́n fẹ́ sọ ọ́ dọ́lọ́hun ìwọ náà wà níbi mo wo fídíò bàbá alájà ẹnìkan comment ń bẹ̀ pé this is Ànábì of our time. Bàbá alájá sì rí kò sì sọ pé ẹ̀ ń pè mí lànàbì. Kí ni bàbá alájá ń sọ tí yà fi pé bàbá alájá ní this is Ànábì of our time. Kí o pé ẹni tí ń bẹ̀sì jẹ́ kẹ́ pè lànàbì. Ẹni tí wọ́n ń fọ́lò ní kó ronú ara ẹ̀. Ẹni tí wọ́n bá ń fọ́lò ní kó ronú ara ẹ̀ wípé ẹ̀ ní tì mí pa ní tí ń ṣe yìí dáwà yìí ìbádà ni ó dẹ̀ níta òkìfìyà. Kò sẹ́ni tí ò lè ṣe mistake. Tí ẹ bá tó wá ń ṣe mistake ń bẹ̀ tí ẹ ti fẹ́ máa dá sáwọn kankan bóyá tí màá rí ò gbé bóyá tí ò lóye bóyá tí ò máa gbé kalẹ̀ bóyá tí ò tiẹ̀ mọ ṣáìdì ibẹ̀ yẹn tí ẹ bá dẹ̀ ti ń jìn sọ́fìn lágbogbo pé èèyàn jó ń súnà àwọn ọ̀tá súnà wọ́n mọ̀ ní ìtì ń darí bọ̀ ni táìmù téèyàn bá ti yẹ gẹ́sì súnà gangan tó dórí dínà èèyàn máa kó sọ́wọ́ àwọn kan ni. yóò mọ̀ ṣe déédéé sábà bí iṣẹ́ àwọn kan táwọn ọmọ òwúka dúpẹ́. ni Imam Ahmad rahmatullah alayhi torí pé níta Nabi sallallahu alaihi wasallam wí ni pé alùsúnnà o ẹni tí ó wà lè janna o ní man kana ala mislima ana alayhi wa ashabi al-yawm Ànábì lẹ́ni tí ó bá ẹni nínú ìjọ tí ó wà lè janna ìjọ ẹyọ kan tó lọ́wọ́ gbàlà o ní ẹni tí ó bá wà lórí kílà Ànábì wí báwo làwọn sàhábà ṣe bú ẹ̀sìn yìí. Tá bá fẹ́ sọ̀rọ̀ lágbègbè dáwà ká ṣe kẹsẹ̀tì ká ṣe fídíò ẹni tí ó yẹ kéèyàn lè gbọ́lá fún àwọn èèyàn ṣiṣẹ́ wọ́n ń pèpè dáwà dọ́là ọ̀sẹ̀ wọ́n ń pèpè súnà wọ́n ń pèpè káwọn èèyàn jáwọ́ kò níbi ẹbọ kódà wọn ò ní Facebook. òkúta ẹ̀bá sì kàn wọ́n nínú wá sí wọn ò ní Facebook wọn ò lákàntì Facebook ọwọ́ wọn dín kọjá kí wọ́n ní Facebook account táìmù tí wọ́n fi ilẹ̀ láti lè wo Facebook account yẹn wọ́n ti láwọ́ Al-Qur'ani lọ́wọ́ wọ́n ṣe ìbádà lọ́wọ́ ìjẹ́nire wọn kò sẹ́ni tá lè fi wé. Ewu kò bá pé àìdé Facebook wọn ni ò jẹ́ ká mọ̀ wọn. Bóyá àìdórí Facebook wọn káwá dórí Facebook náà wàsáìlù dáwà ní Facebook pé ojú pọ̀nà tá a lè gbàgbé ọ̀rọ̀ gbà yóò jò tètè yá. Fẹ́ni tí ò súnmọ́. The first thing kan nísìn o ní pé tẹ bá hókùn fóònù báyìí tí fóònù bá fi lè tóbi kò rọrùn kẹ́ má ní Facebook. Ẹ máa lo fóònù tó worth 1 million. Wà ní gbé wá. Fóònù tó worth 1 million ẹ wà ní Facebook. Kò rọrùn. Torun lọ gbọ́rọ̀ ní kíákíá. Torun lọ gbé ọ̀rọ̀ ní kíákíá. Fún ọ̀rọ̀ ká lé di gbogbo ayé. Ó wá fún ọ̀rọ̀ ká. Àtèyí tó béèrè. Ó jẹ́ kí ìgbé ọ̀rọ̀ jáde ńbẹ̀. Ọjọ́ ọ̀rọ̀ tó bá súnà mú o. Ọjọ́ yìí tí ó bá súnà mú o. Ọpẹ́ ni kádà ẹni tọ́lọ̀ ń bá ń lò lágbègbè kó máa lo Facebook media láti lè máa fi gbé ọ̀rọ̀ jáde. Wọ́n ní kó wá ṣọ́ra sí. Kó máa fi gbọ́rọ̀ jáde. The same media yìí làwọn kan lò tán fi ń bẹ̀sì jẹ́. Tọ́lọ̀ bá wá ń lò wọ́n tó jẹ́ pé ìwọ wà fún pé tẹ́nìkan bá ti sọ̀sọ́kúsọ ká ándù ẹ̀. Tọ́bá wá pè wọ́n náà sákèèsí àti. Tọ́bá ti wá pè ẹnìyẹn náà sákèèsí àfikún òun náà lísìn ló fi já sí pé Mùsùlùmí gidi ò gbọ́dọ̀ kọ ìbáwí. Sẹ́ni Mùsùlùmí gidi tó bá fẹ́ mọ̀ pé nínú ẹ̀mí ara rẹ̀ gan ni gbogbo ti yẹrẹ wò pé ìdí ń ṣe yìí tí ó bá sí Islam tí ó bá sí Ànábì ṣé mo l'opportunity ẹ̀. Àbí kí ni fi ń sẹ̀rí tí ń sọ. Bí mo ṣe wà yìí nísìnyí professor lè máa gbọ́ mi àwọn professor máa ń pè mí àwọn doctor wọ́n máa ń pè mí pé à ń gbọ́ yín o wọ́n máa ń gbé mi láti fílà àwọn DSS máa ń pè mí pé à ń follow yín o ok ṣé ìwé ni mo kà tó wọn ok kí wọ́n tó lè listen sírù mi káníkè in tó fún mi l'opportunity rẹ̀ ni pé ìmọ̀ ẹ̀sìn níwọ̀nba tí mo mọ̀ mo lè ka Kùránì níwọ̀nba mo lè dá sọ́rọ̀ ẹ̀sìn níwọ̀nba èmi náà sì láǹfààní kí n tẹ kámẹ́rà síwájú kí n máa sọ àwọn wá rí wípé aspect tàwọn àwọn jọ ní ìlọ nípa ká máa sọ̀rọ̀ nípa
àmọ́ tó òun náà àwọn rí àǹfààní kọ̀ọ̀kan níbi ọ̀ pé ẹlòmí pé ẹnìkan pè mí fílà ọjọ́ kan ó ní àfà gbogbo ń tẹ́ẹ̀sọ ló kílẹ̀ sí wa o ọlọ́pàá ló ń wo àmọ́ lórí ibú làwọn àbá wọn ó lé adúpẹ́ tó ṣe já sí pé ẹ̀yin ara yín lọ́lọ́ yín ẹ̀tìrà yín yẹn máa bá ń so àwọn wò yìí tọ́rọ àwọn náà ti gbàbẹ̀ ní wọ́n máa tán dánwò bẹ́ẹ̀ ni wọ́n ni ẹniyàn ni wọ́n olórí burúkú ni wọ́n àǹfààní in tó fún mi láǹfààní láti lè dá sọ̀rọ̀ yẹn ẹ̀sìn yẹn gẹ́gẹ́ ní ìgbọ́dọ̀ sórí búlá rẹ̀ ní ìgbọ́dọ̀ ṣe kọjá ẹ̀sìn tó bá ti fi ẹ̀sìn fà ó lẹ́sẹ̀ padà pé nítorí wí yọ́ta pẹ̀sì èyí ni mọ̀ wọ́n sì fún ọ lẹ́rìí padà ló kú tí ò bá ti sẹ́ta nú bẹ̀ pé eléyìí ọ̀lọ́ tí wà tí ẹni ẹ bá ti ẹ̀ níjà ẹ jà wọ́n sì tún padà sórí pé òdodo lọ́sọ òdodo bí ìjà ó mú òdodo bí ìjà wá píkì ẹ̀ nítorí ìjà kọ wá dòdodo jà ní dòdodo jànù wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa Ọlọ́run ní ẹ má torí pé àìṣe dédé wà láàrin àti èèyàn kẹ́ má wá ṣe dédé Allahu Akbar Ọlọ́run jẹ́ ká gbọ́ra wáyé o àgbọ́yé à ń gbọ́ yíyé fa à ń gbọ́ yíyé tí àgbọ́yé ẹ̀sìn ẹni tọ́lọ́run bá lò opportunity la ní opportunity ẹni téèyàn bá wá níyẹn lórí mídíà kéèyàn lò opportunity yẹn dáadáa ní táìmù tọ́lọ́run fẹ́ lò wọ́n fún yẹn tó sì fẹ́ lò fún ààrẹ Ọlọ́run dẹ̀ ni wípé ẹni tí ọmọ tó wọn wá rí wípé a sì ń wò rẹ̀ a ní Ọlọ́run ní ẹni tó mọ̀ dùn ọ lọ wá jò pé wọ́n wò rẹ̀ aspect tó wọ́n handle yẹn ni wọ́n jẹ́ wọn pé ìhé ẹni tó mọ̀ dùn ọ lọ ọkàn mọ́ jù lọ ní àníwò sódódó ìwọ́yàwó máa tẹ̀ sí wọn lójú ọya máa lálàsí wọn bátọ́ bá ti wá fún wọn náà lẹ́rí bá ti wá rí lálàsí tẹ́nìyàn náà lálàsí wọn pé ilé náà lọ pẹ̀lú tẹ̀sí ẹ wá gbé méjèèjì yẹ̀wò síra wọn pé ìwọ tí wọn náà wá ń yẹpẹrẹ sí ń kọ́ èyí tàbá gbórí ibú méjèèjì síra wọn ò ń bú ọ ń ṣe pèlè ọ ńlá náà rẹ pẹ̀lú ìwọ tí wọ́n bẹ̀sì jẹ ó sì rí táwọn àfáà máa mú fẹ́ni tí bá ń sọ̀rọ̀ àkídà nìyẹn ìyẹn bí téèyàn bá ti lè jáde láò lọ́la ọ̀sẹ̀ gbogbo ẹnìkan sọ kíní kan mùdírù kan sọ kíní kan mufti kan sọ kíní kan bàbá kíní kan sọ kíní kan tẹ́nìyàn náà bá ti padà tọ́nà bá ti fún wọn ní ìdáyà táwọn náà padà sórí wípé ẹ jáwọ́ bí ẹgbọ́ ẹ gbọ́dọ̀ tẹ́yẹpẹ mọ́ ẹ gbọ́dọ̀ lọ́lọ́run kí lè bá débi tẹ́yẹpẹ èmi ń fẹnu àbùkù káwọn sọ ábà á mọ̀ sí àpúrógàmù wọn á sì gbà wọn láfa á sì gbà lísì sí wọn. torí tọ́lọ́run sọ tá nábì sọ náà wọ́n sọ náà ni wọ́n ń sọ kò sí nǹkan míì tó tún gbẹ́ńbẹ̀ mọ́ kò sí tó mú wa kò sí nǹkan kan tó mú wa rí dínkù wọn pé wọn kì í ṣẹni rejú pé ẹ lè gbọ́ wá sí wọn fún 1 hour àti kí wọ́n sọdún lórí ikú onílékún lẹ́sìn ìkànnẹ́nu wọn afáàkẹ́bá ìdí ti rọrìn nínú àwọn àgbà súnfilẹ̀ Yorùbá nínú àwọn tó bóòlù abọ́tún la ní òkú òun náà lọ́mọ tó bá fẹ́ kó ti àdíìsì yẹ́ wa ní wọ́n láti kan dọ̀ yípù ìkan mọ̀dú ìkan kìnníkan èmi rẹ̀ mẹ́mẹ́ àníwọ́n láàánábì wí ẹwù ọ̀rọ̀ burúkú lẹ́nu èèyàn láti fi yẹpẹrẹ àdíìsì pé tó bá fẹ́ kó ti àdíìsì kan yẹ́ wa ní ìran aládìísì kan dọ̀ yípù ìkan rízálì ìkan mọ̀dú èmi rẹ̀ mẹ́mẹ́ àníwọ́n láàánábì wí alukurani tẹ́ ń lò ẹ̀mẹ́mẹ́ ìjọ tí wọ́n kójọ ó sì wá ń tẹ̀lé ẹ̀sí wá ń tẹ̀lé Allahu Akbar àbígbà tí wọ́n ń kọ wọ́n pé ọjọ́ kú ángù tí kálukú bá wà tó bá jẹ́ pé mídíà náà lọ ń lò tó fi ń jagun ẹ̀sìn àwọn èèyàn kan bẹ bẹ́ẹ̀ tí wọ́n bá tan kámẹ́rà síwájú wọn mọ̀ tí wọ́n wí ẹlòmíì ó sì mọ̀ tí ó wí ayé ọ̀gbọ́ ẹni tọ́lọ̀ bá wá ní kọ́ máa sọ táyé sí lísì sí kò ní ti sọ pé ká sí ẹ̀ wọ́n máa sí ẹ̀ ẹlòmíì lè gbé tí ìwọ orí mídíà yóò máa mú àwọn yóò sì dúró tí wọ́n sì máa wò ní tẹ́lómi owó pé kí ni à ń ṣe yìí tẹ́lómi ó sì pa fún kí o ní àánú Ọlọ́run ní sẹ́wárí ìsì àánú Ọlọ́run lò òun ni kí ìgbéraga wá wọ̀nyẹ̀ lẹ́mìí kéèyàn wá ríra rẹ̀ rí pé mo ti kọjá ẹni tẹ́kẹ̀ máa pè pé kíníkà mọ́ sọ kíníkà kọ̀dá kọ́dà Nabi sallallahu alayhi wa sallam sẹ́rí ìjà alùsùnà mo ti sún yà rí sẹ́rí Imam Malik Imam Ahmad rahmatullahi alayhi Imam Ahmad ibn Hanbali wọ́n pe usulu sunna kí ni mo pè usulu sunna tó bá fẹ́ jẹ́ alùsùnà ó fẹ́ jẹ́ mùsùlùmí tó lálàáfíà nǹkan 43 lọ́gbọ̀dọ̀ lágbọ̀ọ́yé 43 ẹjẹ́ nǹkan bí méjì mẹ́ta ń bẹ nǹkan tọba torí pé ìjọba wọn ti ń kílé màálù súnnà níjọ tí ọba ti lè wà lórí mídíà tọ́n sí ṣékíwà ìmọ̀lẹ́ ẹlẹ́ra
àfáwà Yusuf Akóredé àfáwà Sàrùmí àfáwà Alhaji Isa Akíndélé àwọn téèyàn ń pè wọn àwọn onísúnnà nù níjọ́ náà kí ló dé tí a máa pé ọ̀rẹ́lẹ́yẹjú olódùmọ̀lú bẹ́ẹ̀ kẹ́ẹ̀mọ̀ fà àwọn jẹ́rí ọ̀rọ̀ níjọ́ tẹ́ ti ṣe ìṣẹ́kẹwà mọ̀ ìṣẹ́kẹwà Yunus Akóredé ṣẹ́kẹwà Imran Eleha àfáwà ṣẹ́kẹwà Kamaluddin Ibrahim àfáàmì àgbà àfáàmì Al-Kutubu àfáàmì ẹ̀sà òkè àfáàmì Mofolohunso ọba bọ̀dábọ̀ púpá níjọ́ tí yẹn bá ti ń wí yìí àwọn èèyàn ti mọbi tí tó rẹ̀ mọ́ níjọ́ tí tọ̀ bá wá fẹ́ kú láàrin àwọn ọgbà wípé famaza bá dalẹ̀ ake ida dolan èsù lọ́fẹ́ lu ẹnìyẹn àhàndù ẹ̀ ó ti wá kọjá àmàràn ó ti dìbáwí gbòye sáàrin yìí mara ní ìgbẹ́ ẹni ló máa gbé ẹ̀yìn àìmúsí mo ní pọ́ǹtì rárá torí tá ń sọ ọ̀rọ̀ ẹ̀rí ni torí tí kálukú ń sọ ó sì burú létí òdodo máa kòrò lára kò sẹ́ni tí máa dùn mọ́ gẹ́gẹ́ bí èèyàn wọ́n kọ́ àṣìṣe ẹ̀ kí wọ́n sọ pé àṣìṣe ní torí pé yóò ti máa rí àìpé bí fígọ̀ pé wọ́n wá tún yẹ̀ sí mi ní ọwà jẹ́ Imam Maliki ní Imam Ahmadu ní tó bá fẹ́ jálù súnnà àkọ́kọ́ ni at-tamasuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wa sallam wal iqtida'u bihi àkọ́kọ́ nínú pé ó fẹ́ ṣe Islam ó fẹ́ jẹ́ tó bá fẹ́ claim alu súnnà ó ní at-tamasuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wa sallam ó ní wípé ó fẹ́ wà lórí báwo la Nábì ṣe mú ẹ̀sìn wá nípìlẹ̀ báwo làwọn sàhábà ṣe gbọ́ yé bátà Nábì mú wá fún bóun wọ́n sì gbà lọ́wọ́ ẹ̀ wọ́n lè ti dá ubihin pípọ̀ sì fẹ́ kọ́sẹ̀ wọn iṣẹ́ rẹ tí mistake bá wáyé bí iṣẹ́ rẹ níbi dáwà ẹ níbi ìṣesí ẹ tó bá ti lè sí péjì lórúkọ súnnà pé the same page táti máa bá wà sí àwọn àfáwà Yunus Kamaluddin Yunus Akóredé pàdé ó fẹ́ máa sí alẹ́tọ́ àfẹ́sà òkè ó máa sí alẹ́tọ́ àfá Isa Akíndélé ó máa sí ó ti dé kí n kó gbogbo ìpapọ̀ bá ní o ó fẹ́ máa sí Sheikh Imran Eleha ẹ̀fẹ́ máa sí lẹ́tọ̀ àwọn àfọ́ onísúnnà at the same page tó ti ń lò fún súnnà yẹn nǹkan tó bá ti lè gẹ́sì súnnà nípìlẹ̀ ẹ gbọ́dọ̀ bá pàdé lórí péjì yẹn mọ́ torí pé aburú àti orí dáadáa ọ̀gbọ́dọ̀ máa pàdé ó dòlérí ibi tó bá dúró àwọn oníbídíà tí wọ́n bá sí péjì láti máa fi gbógun ti súnnà àwọn òsífún kankan jùbani ló kọjẹ́ tí wọ́n bá wà ní oúnjẹ tí wọ́n bá wà níbì kan ká máa fi bàtà hàn ẹwù bàtà yìí o ẹwù ago ìwọ èèyàn gbọ́dọ̀ wá máa kọ́sẹ̀ wọn pé ago yìí wọ́n náà yẹ̀wò èlò lọ́rọ̀ pọ́ bá dé owó dákọ̀ mú lọ pé ọ̀dá fẹ́sìn ọ̀dá lórúkọ ẹ̀sìn ìmọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ìgbéraga ní tó sì lè bá sí èèyàn jẹ wọ́n lè má fojú bẹ́ẹ̀wò èyí ni má tàbá wọ pé iṣẹ́ ayé ni wọ́n jọ ń bára wọn jà ní wọ́n jọ ń ṣe kíní kan ní ìmẹ́mí fúfú yẹ lórí dáwà téèyàn gbé dání náà ni pé ká máa ṣe nǹkan bẹ́ẹ̀ káwọn máa pósì irú nǹkan bẹ́ẹ̀ ká máa ṣe nǹkan bẹ́ẹ̀ káwọn sì máa bá tiwa lọ èyí tí wọ́n bá sọ tó bá yẹ ká fèsì sí ká sì move forward àmọ́ ká wá yí padà káwọn pages kan wá wà kí wọ́n yanu èèyàn kí wọ́n ya ẹlẹ́dẹ̀ẹ́sẹ́gbẹ̀ rẹ̀ kí wọ́n gbẹ́nu èèyàn kí wọ́n yanu ẹ̀ báyìí kí wọ́n eléyìí ẹ má kásíkọ́sì mọ́ àfi tóbi ọlọ́m̀bẹ̀ yìí ẹni tó bá jẹ́ pọ́n lọ bá gọ sábẹ́ àwọn pages míì tí fi ń gbarata lórúkọ súnnà láti máa fi ṣe dìfáwù ọ̀nà tí yẹn máa gba fi ṣe dìfáwù defender kọ́ yẹn tó bá fẹ́ ṣe defender fún súnnà lórúkọ ẹ̀sìn ẹ rò pé ok ẹni yìí ń gbọ́nà tí ọ̀dà bóòlù ẹ̀yin fẹ́ gbégbà tí bá ń pòsì fọ́tò ìyàwó yín tí ń pòsì kìíní kan ẹ̀yẹ́ kan wọ́n pé wọ́n ẹni tẹ̀lé toró náà retí kẹ́yìn náà tó pé ìjọ wọ́n ṣe tí èsì rí ibú náà nù kẹ́yìn ọmọ wá fọ́lù rẹ̀ kẹ́yìn náà tún máa wá fọ́lù rẹ̀ ẹjọ́ many pages lónìí ẹlòmíì the same page yẹn náà wọ́n láwọn fi defend súnà up súnà ìdí next one ọ̀bẹ̀ ẹ̀kẹ́ wọ́n kà gbé fọ́tò ẹnìkan obìnrin kan yọ́kà yanu báyìí wọ́n ni ẹ̀wẹ̀nu lágbájá ti rí rẹ̀ kí ni tí the same eri the same lórí bí tájú sọ́rọ̀ ẹ̀sìn eléyìí wáyé bẹ́ẹ̀ ní gbogbo ayé tí ẹ bá ti rí àwọn oníbídíà kò sí nǹkan kan tí wọ́n fẹ́ fi tákù òdodo tí olódodo gbé dání tó tayọ pé
wọ́n fẹ́ wọ́n máa bú wọ́n máa bà ló kọjẹ́ wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ wọ́n máa fi ó sá lè fi nírẹ̀wẹ̀sì ọkàn. sẹ́wárí ìtẹ̀síwájú nínú súnnà yẹn ìmá lágbọ́yé sí ìmá bíyàn tẹ̀lé katira tíyàn láwọn àfá tíyàn kẹ́kọ̀ọ́ sí kò ní fún wọn láàyè pé àjọ wà lẹ́nu ẹ̀nu ogun ò lè ráyè ẹni ráyè ẹ̀ torí mímọ̀ wọn máa kó lára torí pé ìtí sì máa ń fa tíyàn fi ṣe bẹ́ẹ̀ ni pé mímọ̀ ọmọ yóò máa fàyàn lẹ́sẹ̀ àwọn kankan bẹ́ẹ̀ nísìn ìjẹ́ èyàn tiwa náà wà náà léṣe bọ̀ nítorí pé àkà pé kí ni yẹlé yóò dá torí pé a ti kà á ti mọ ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ ókè báwọ̀ bá wá lè kà á nítorí ká ṣe ni pé ká súnmọ́ àwọn àfáà tí wọ́n lè kà wípé wọ́n gbé asákèésí kápẹ́ wá sákèésí gbogbo táwọn èèyàn bá fi ń ṣe kárí mi àwọn ọ̀gbọ́dọ̀ sí torẹ́ sí òfà yẹ́lẹ̀ fáwa Imam Ahmad wá ní kílẹ̀ lẹ́ẹ̀kejì àbí mo ti sún yín Imam Ahmad wá ní ẹlẹ́ẹ̀kejì ni pé wa tarkul bid'i wa kullu bid'atin fa hiya dalalatun ẹni tó bá fẹ́ ṣe súnnà gbogbo ìran bídíà ọgbọ́dọ̀ jìnà sí oníranran bídíà ọgbọ́dọ̀ jìnà sí sẹ́rí àwátà wà Nàìjíríà yìí anú Ọlọ́run àfi rí súnnà sí o gbogbo tí ò ní jẹ́ yóò ṣe tọ́lọ́run rárá pátápátá ní ṣẹlẹ̀ Nàìjíríà gbogbo tó lè mú yẹ̀yọ́ lórí burúkú nínú ìlú tó yẹ kí yóò ti ya káfìrí sí Ọlọ́run tó Nàìjíríà ò sí rí wọn fàyè kọ rẹ sísìn torí pé gbogbo ààyè gbogbo ìdùnnú gbogbo ìdẹ̀kùn tí máa mú ẹ̀dá máa sọ pé mo fẹ́ ṣe lọ́hun ẹ̀ lè rí Nàìjíríà àfi àfàánú Ọlọ́run ẹni Ọlọ́run bá ṣàánú bẹ́ẹ̀ni sọ́mẹ́ sẹ́wọ́n ní tí ò bá tó wá sí Nàìjíríà tí ìjọba kọ́ntírì yẹn ti dá sẹ́tò gbésí ayé ẹ̀ àti díẹ̀ rẹ̀ rọrùn wọ́n fẹ́ lo mọ́tò 20 million ó lè gbà láwìn ó lè máa sanwó ẹ̀ díẹ̀ wọ́n lè máa bá mójútó mọ́ ẹ̀ ẹnìkan pè mí lónìí wọ́n ní ọmọ àwọn ní kọ́ntírì táwọn wà wọ́n ní tó bá rí ọmọ àwọn lójijì ọlọ́mọdé àwọn ọ̀rá rẹ̀ o tó bá la 10 million lọ ẹ̀rù ọba wọn torí pé federal government rẹ̀ ní ó gbé tó bá rẹ̀ yẹn Nàìjíríà bí tá a wà yìí tí ó bá ti lówó tó bá gba bára kò tọrọ sẹ́ni gbogbo ẹni tó bá wà ní kọ́ntírì tí ìjọba dáṣẹ́ tó gbésí ayé ẹ̀ tí gbésí ayé ẹ̀ rọrùn tó bá sí lọ́n dójú àmì òfò yá ti ẹ yóò jù ti wá lọ a wà níbi tára ti ní wá a máa làágùn àríná lò àrùn jẹjẹ inú òkùnkùn là ń sùn ẹ̀fọn jẹ wá ìdún jẹ wá àrí ìgbésí ayé kan tó lálàáfíà lò àtẹ̀tún dùndò pé a ní bẹ́bọdé wájú Ọlọ́run ọ̀nà táwọn èèyàn fi mẹ́kì owó ní Nàìjíríà gẹ́gẹ́ lọ́nà kẹ́ dúpọ̀ àwọn èèyàn kẹ́ sọ fún pé ayé ń bẹ́ di ọ̀rọ̀ wọn àwọn ìyá àgbà láwọn fẹ́ gba àwọn yóò sì san 17 million lágá wọ́n dúpọ̀ àwọn èèyàn wọ́n gbé wọn gbọ̀nà núgbó wọ́n ní kíní kan àwọn àjẹ́ sọ pé ó lè kọ́ èrè àwọn bẹ́ẹ̀ ní Nàìjíríà láti jọ́ tí ń bẹ níjọ́ tá ń ṣe jálàbí tá là ń ṣe kíní kan níjọ́ tí 2 million wà káàntì mi rí níjọ́ tí wọ́n sanwó mọ́kà mi tẹ̀fẹ́ rìnrìn àjò tí mo fẹ́ rìnrìn àjò 2 million kọ̀ wà káàntì mi rí joni kí ni mo fẹ́ tà fún ọ níjọ́ tí ń ṣe jálàbí iná gan kí ni mo fẹ́ sọ pé mo fẹ́ tà fún ọ tí mi sọ pé ìtọ́kù tó ṣe o 17 million kọ̀ wà káàntì mi rí 2 million káàsì pé 2 million máa wà káàntì mi báyìí níjọ́ tẹ́ni tó fẹ́ rán mi lọ mọ́kà san 2 million 400,000 sákàntì mi lówó bá wọn náà káàntì ló bá wọn kọ́ àkáǹtì láti tọ́ ókè pé wáyá yìí arábẹ̀ àwọn ọmọ fi ń ṣe súnà kò sí àrọ̀ òdèwọ́ rárá àwọn náà gbóngbò wípé a ní àfẹ́ sórí ibú méjì báyé wá bá tiẹ̀ sòfò ayé àní sòfò àlìkì àmà abẹ́lẹ̀ tàṣí nínú ẹni tó sòfò ayé àtúnsúnnú wọn abẹ́lẹ̀ tàṣí àwọn náà ráyé ṣe wọn bá akàlẹ́mọ́ nípa wọn kan ìrọ̀rùn lọ́wọ́ la fi ta kámẹ́rà síwájú gbogbo ẹni tó bá wà náwọn kọ́ntírì kan ọ̀rọ̀ ní mọ́ àlàyé lọ bá wa débẹ̀ tara wa dẹ̀ tí yẹn bá fẹ́ ìtara bá ti dẹ̀yàn níbi tí yẹn bá wà ìtókù ní kí yẹn má sì dẹ̀ra yẹn lò kí yẹn mọ́ lórí Ọlọ́run kí yẹn mọ́ ìdẹ̀kùn yẹn lórí Ọlọ́run kọ́mẹ̀ntì rẹ̀ kọgbọ́ kìlọ̀ kọgbọ́ bá láti gbàtíwọ́dí 2 million naira wà káàntì mi rí 2 million naira láyé owó ájì yẹn a sì gún mọ́tò tọ́wọ́ ti 3 million láti offer 10 years back wọ́n rà á bò wá ní èmi kọ́ ni mo kó kásì lọ́ra mọ́tò tó lé 3 million agún tẹ́yìn bá rí mọ́tò ń dì mí wọ́n ní ma ní ọ̀rọ̀kùnrin sí ń parọ́ alọ́ umura alọ́ hajji alábọ̀wọ̀lọ́wọ́ láti Saudi ní ẹnìkan ò fún mi a sì ń gbìyànjú níjọ́ kó tó ní pé àti ẹ̀dá túnlẹ̀ gẹ́gẹ́ mọ̀ a ń gbìyànjú nínú aburú orí burúkú tó bá wà nù jálàbí èyí tó bá fúyẹ́ ń bẹ̀ náà là ń ṣe èyí tó di ha jẹ́ di ha pé olóngbò ayé dé mọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn olóngbò ayé ẹ máa jó ẹ máa gbẹ̀jẹ̀ lára rẹ̀ ẹ máa kí ọbẹ̀ bọ́ná a mọ́ àṣìṣe
ma jọga njọ do mi re njọ ta ti njọ nbe njọ mo gbọ́ ṣe fún orí gan tẹ́lẹ̀ ṣé bá bí àwọn la mo ṣe tí o bá sì fẹ́ gbárù rẹ̀ lójú láti bí ogún ọdún tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ sí dọ́ Ọlọ́run níjọ́ mi ọmọ ọ̀run 10,000 mọ́ mi lọ́wọ́ ń gbà pé láìwẹ́sẹ̀ láìṣe kẹ́kẹ́ níjọ́ tí mo wá pilẹ̀ súnà náà tẹ́ gbogbo orí ilẹ̀ wá rí pé nǹkan dá wọ́n wá bẹ̀rẹ̀ sí ra sẹ̀mó wá fún mi wọ́n wá ra sẹ̀mó wá lúgbà náà tó wọ́n rí pé yìí tí ń bá bọ̀ tẹ́lẹ̀ tá ń dálejò lóhùn tí àwọn èèyàn kò ní sírú ẹ̀ mọ́ pé ẹ sáà máa jẹun ẹni tó bá wà láwọn kọ́ńtírì kan tó jẹ́ pé àtijẹ àti mú ọlọ́run ilé gbígbé ìrọ̀rùn ló bá dé mọ́tò lílò ìbánitọ́mọ oúnjẹ ìrọ̀rùn ọ̀pọ̀lọpọ̀ la jẹ́ òsè Nàìjíríà àwọn ìjọba ni wọ́n bá ti wájẹ́ kò ṣètò no be every the problem that be wunchi na federal government torí ọláwọn ètò tó yẹ kí ìjọba ó ṣe tí wọ́n dẹ̀ ṣe àpọ̀jù dàmú sí ni ìmọ̀ dàmú ọpọlọ àpọ̀jù òsì ìmọ̀ sọ̀yẹ̀ dún lórí búrí tí ó yẹ kó ṣe yóò ṣe ní tí ó bá yẹ kéyàn ó ṣe òsì orí burúkú lè mú yàn commit crime bí tí ó yẹ kó ti parọ́ tábà fi arí èèyàn tó dúró lórí dáadáa ní Nàìjíríà pé a ní súnẹ̀rẹ̀ ọba orí ọ̀gá ọlọ́run kórìíre mọ́ ni torí excuse ń bẹ tó lè máa mú sẹ́bọ́ lọ bẹ́ẹ̀ni wallahi ẹ̀rù ọlọ́run ní kálukú ń bà kálukú ò ní confidence lórí kí la mọ̀ tọ́lọ́run ó sì èyí tá sì ń ṣe lọ́wọ́ la mọ̀ níjọ́ míì èyàn lè máa ṣe dáwà bá àti ń ṣe yìí ó lè jẹ́ sí pé nǹkan kan lọ́lọ́run wò mọ́ wa lá wípé àmọ́ gbà ọ́ lẹ́rú Imam Ahmadu wa ní alamami Imam Ahmadu ní wàtárìkò lè kùsùmát tó bá fẹ́ jó ń súnà fi ọ̀rọ̀ jálẹ̀ ọ̀rọ̀ abánijá gbogbo ọ̀rọ̀ tó bá lè bí ariwo má dé díẹ̀ ọ̀rọ̀ tó lè bí ariwo ní ọ̀rọ̀ tí ẹnu gbogbo mùsùlùmí ti kò lórí ẹ̀ kí wọ́n wá lọ lè tọnu ẹnu bọ̀ pé kò rí bẹ́ẹ̀ o Ànábì sallallahu alaihi àti Abubakar kọ́ ni wọ́n jọ wà ní gárí ìráì Abu Hurairah kìí kọ́dà kò tí ẹgbẹ́dúmà Ànábì kádùgbà àwọn àtàn tí ó ẹ lè jájá àwọn ọ̀rọ̀ tó lè dá wàhálà lẹ̀ nípìnlẹ̀ kí lẹ gbọ́jú bá ṣe bí mùsùlùmí ọ̀gbọ̀nà jájá ni kọ́dà àṣẹ ẹ̀mọ̀ pé aláburú olórí burúkú ẹ̀dá lẹni tó bá jáde tó ní ẹ lè jájá wọ́n láfà ní wọ́n lè bọ̀gún Yorùbá náà ní ó ṣe wọ́n lè bọ̀gún èèyàn lọ bọ̀gún Ògún wọ́n ní tó bá fẹ́ jó ń súnà wàtárìkò lè òsùnmọ́t gbogbo àwọn ọ̀rọ̀ jà ọ̀rọ̀ tó lè dí argument àwọn ọ̀rọ̀ wàhálà àwọn ọ̀rọ̀ kéèyàn káwọ́ pé ìgboro ti tútù pé kò ń sá dàlúrú alùsùn lè ṣe èyí ṣe tẹ̀sán mọ́ báwọn bẹ́ẹ̀ni olórí ibú àfá eléyìí sáfà àwọn ọ̀rọ̀ tó bá lè dá wàhálà lẹ̀ mùsùlùmí máa ń retí pé wàhálà ti ṣẹlẹ̀ bóò láti yanjú ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ̀sọ̀ kú sọ bóò lẹ̀ yóò ṣe pa náà kò ní jẹ́ pé wọ́n gẹ́gẹ́ lọ́wọ́ àjẹ́ foundation ariwo yẹn ẹlẹ́ẹ̀kẹrin àwọn tárìkù jùlú sí máa ṣe abẹ́lẹ̀ àwà dìnà sí gbogbo àwọn àti máa báwọn onífẹ́ ẹnu ṣe àwọn onífẹ́ ẹnu tẹ́tí sọ̀rọ̀ wọn àwọn onífẹ́ ẹnu àwọn oníbídíà tí ẹ bá bá àwọn onífẹ́ ẹnu ṣe kò sí tí wọ́n sọ̀yàn dájú lórí ibú lọ ó ní fẹ́ ṣẹ̀ wọ́n ẹni tó bá jó ní bídíà tẹ́lẹ̀ ìjónísúnà nìyẹn alùwàlá wàlùbàrọ̀ wẹ́ gbọ́dọ̀ gbọ́yé kí ni àwọn òwúlọ́ yẹ kẹ́ máa bá ṣe àwọn òwúlọ́ yẹ kẹ́ jìnà sí tẹ́yà tẹ́yà bá ń jọ ń fa ọ̀rọ̀ lọ ìjọmọ nìyẹn pé nǹkan kan jọ dà yín pọ̀ láyé pé ọ̀rọ̀ ọjà ayé pé mo mú kinní kan ó ní mi ò mú òkè yẹn ti parí ẹ̀ kò gbọ́dọ̀ sọ ẹni yẹn gbọ́dọ̀ gbọ́lá fún un dépò pé yóò máa dájú pé bóyá ẹni yẹn ti padà sórí dáadáa lórí ọ̀rọ̀ ẹ̀sìn lópin ìgbà tí ó bá ti sọ tó bẹ́sìn mú lópin ìgbà tí bá sì ń bá bíbíà rẹ̀ lọ tó dà yín pọ̀ níbi ayé ẹ̀ ti yanjú ẹ̀ èyí wọ́n wá sọ táyé ó fi parẹ́ ẹnìkan ló wo Sáúdí èmi àwọn tí ń gbowó Sáúdí ọlọ́wọ́ àlùbáríkà sí ìlú Sáúdí rí o ọjọ́ tí mo bá owó Sáúdí pàdé títóbi rí Ọlọ́run ẹrú Ọlọ́run tí àjọ lọ Mẹ́kà àwọn náà lọ Mẹ́kà wọ́n ní àwọn wọ́n fẹ́ ra kámẹ́rà
wọ́n ní kí máa wọ́n lọ bí táwọn ti fẹ́ ra kámẹ́rà mo wá débẹ̀ mo sáà sọ lárúbáwá sẹ́ni yẹn pé èló ní nǹkan kan wọ́n wá sanwó tán àti ń lọ lọ́ba ní táàlì kí n wá Nàìjíríà mo ní náà ó bá wò mí sọ báyìí ó bá ní kí n wá síbi kọ́nà lọ́ba gbé owó yìí fún mi ẹ̀rọ Ọlọ́run bá mi pẹ̀lú owó tó gbé fún mi ó wá ní owó tó ń gbé fún mi yìí sọ́dákàtù járíà ni òun fẹ́ tí bá délé padà kí n máa lọ fún bẹ̀lọ́n kọ́lọ̀un bó forí di bàbá wọn àti màmá wọn. Allahu akbar, Allahu akbar. Owó tí mo kọ́kọ́ gbà tí mo gbà Sáúdí rí mu o kí n lọ fi bẹ̀lọ́n ìgbà tí mo gbé owó yìí tí mo gbé han ẹni tá a jọ lọ ẹni tó mú mi lọ Mẹ́kà tá a jọ lọ sábẹ̀ pé olówó làwọn èmi wá gbé wọn hàn wọn pé owó rẹ̀ wọn ni àfáà mi ìlú yìí ìròyìn wọn tí mo gbọ́ ọ̀dà ọ̀họ́ ẹ̀yin ò sí lọ rí. Èmi ò sí lọ rí wọ́n ní owó yìí wọ́n ní mo ti gbọ́ wọ́n ní wọ́n máa fowó wọ́n máa ìpá òpé àdúró owó yìí bó láwà bówó yìí lọ ọ̀rọ̀ tí wọ́n ti sọ yẹn pé wọ́n nílùú yìí ẹni tí sì ń sọ adájọ́ ń sọ̀rọ̀ yìí olówó ni wọ́n wípé òkè tí bá tẹ̀ ẹ̀sọ́ owó yìí ló fò gan èrí mi ẹgbẹ́ tí tóbi Ọlọ́run Allahu akbar, Allahu akbar. Wàláhì Ọlọ́run ò bó ti rí ní sọ yìí. Mo bá padà sí pé èyàn máa rówó ń Saudi. Èyàn máa rówó ń Saudi. Àlàyé rẹ̀ lẹ́sẹ̀. Àlàyé rẹ̀ ní ṣe yìí o. Ẹ̀kọ́ lẹ́tà kan. Mo bá tó dédé gba Magribi, mo ní ká lọ kí Magribi. Owó bí mo ṣe gbé owó pẹ̀lú ògbó Ọlọ́run mo sì gbé owó náà kalẹ̀ sínú mọ́sálásí àárọ̀. Allah. Ó dàbí kó ní bára kan ni mo gbé fún bóyá ń ti kẹ̀kẹ́ àbí kí mo gbé sẹ́nu ọ̀nà mọ́. Agbé kó mẹ́wàá ní àbáṣájú gbé kalẹ̀ ẹja máa lọ ìhìn ẹ̀fẹ̀ mi balẹ̀. Allahu akbar, Allahu akbar. Mo sọ fún àbá àdúrà gbàgbà àtàgbàdà ríra pé àbá owó tá ń sọ yìí tí mo bá ṣe nígbà náà ní 10 years ago owó tá ń sọ yìí ọfẹ́ mílíọ̀nù kíní jẹ́ mílíọ̀nù Nàìjíríà owó tí èso owó kékeré 500 riyal mo gbé kalẹ̀ mo ní mo bí èmi náà fi dá sí ara wípé because sẹ́nìgbàtà ẹ̀mọ̀ pé bàtà dùn tẹ́lì àwọn ìyá tájọ́ ẹbí òdé wọ́n sáré sọ pé wọ́n náà ní ẹ sọ́ra o wọ́n láwọn Lárúbáwá wọ́n olówó ẹ̀jẹ̀ ní wọ́n gbogbo tẹ́ gbọ́ nígbà tí sì débẹ̀ rí bá ṣe confuse mi nìyẹn ọ̀nà tó ẹ̀mọ̀ pé ẹ̀yin rówó ń Saudi ẹ̀yìn owó Saudi ibẹ̀ náà mo ti rí ibẹ̀ náà mo ti lú sí ẹ̀ sọ́wọ́ ṣeéṣe kí n padà nígbà mo lọ múra mi kí wọ́n lọ bẹ́ẹ̀ tó gbówó fún mi pé tọ̀ lẹ́ni tó kàn wò ó pé bẹ́ẹ̀ gòrí tẹ́mi kí ìrírí ìbápadé ìjẹmọ́ bídá ọkà pèmí náà ni ó ní Nàìjíríà mo ní bẹ́ẹ̀ ni ó sì gbówó fún mi ó ní bá dé Nàìjíríà kí máa lọ fún ìbísàdúà kí ṣe gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó bá ń sọ pé ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run torí pé ìtàn yẹn máa fi qualify ẹni tó bá ti ń sọ pé ẹ jáwọ́ bí ẹbọ ni pé owó Saudi náà ń gbà kò rí bẹ́ẹ̀ ọmọ alágo tẹ ló pè yìí sí so Saudi lọmọ alágo gbà ọmọ alágo tó wọ mọ́sálásí wà yìí náà ni Ibrahim dúdú báyìí mọ́sálásí yìí náà ló ti pè wá pé kílẹ̀ rí mòlúdì kílẹ̀ rí kíní àṣírí rí fún nítorí pé tọ́lọ́wọ́ láti fẹ́ ṣe tẹ́lẹ̀ àwọn àfáàní àwọ̀tárikùn jùlú sí máa ṣe abilẹ̀ hawa tẹ́yàn bá fẹ́ alámàmí tẹ́yàn bá fẹ́ rí Ọlọ́run bá sìn tọ́lá láàfíà àwọn oníbídíà àwọn tíjà bá ń bẹ láàrin yín tẹ́ bá ti yanjú jà ẹ má pìsẹ́ntì wọn fara ayé mọ́ bí ẹni rẹ̀ torí tí wọ́n fi ń takò ẹ̀sìn òkú lọ́wọ́ torí pé nǹkan tí wọ́n fi ń takò ẹ̀sìn tó jẹ́ ìpìlẹ̀ tó bí ìjà àwọn ìjáwọ́ mẹ́ wá sí pé ntẹ́yìn jọ dàpọ̀ tí wá yẹn jù kò sẹ́nì kankan tó lè pàdé ara wa lọ́nà tó lè kò sẹ́nì kankan tó bẹ lọ́n kaburú ṣe wọn àmọ́ kọ́lọ̀ jẹ́ wọn jáwọ́ níbi aburú káwọn náà padà sórí dáadáa ẹni tí bá ń yẹsẹ́ wò ẹni tí bá ń tẹ yẹpẹ̀ kó náà jáde pé wọn tẹ̀ mọ́ pé gbogbo ẹni tẹ́ ń yẹsẹ́ wò aburú lẹ́ ẹni tí bá ń dálejò lóhùn ẹni tí bá ń bẹ̀sìn jẹ́ tó bá dóbìnrin ẹni tí bá ń jáde tí bá ń polú ẹ̀sìn tí mú ọ̀dájú ẹ̀sìn wá lábàádì ní àtàǹpàkò kìíní kan ṣe tí bá ń wí jíjà bá dà yín pẹ̀ parí ìjà ẹ má lọ́pọ̀ ẹ̀mọ́ tó dà yín pọ̀ lẹ́jọ́ yanjú torí pé irú wọn bẹ́ẹ̀ silent killer ni wọ́n dàbí mo ṣe dà ni wọ́n tẹ́ ẹ bá ṣe jọ ń ṣàṣepọ̀ tẹ́yìn bá ń bá oníbídíà ṣàṣepọ̀ tẹ́ ẹ bá ṣe ájúrù fún oníbídíà pọ́nbélé ẹ ní fẹ́ sẹ́ ẹ máa fi tẹ̀sìn lójúmọ́lẹ̀ ẹ máa wá ti jú èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́yìn sì lérò pé ẹ̀dì lọ́wọ́ mú lórí mídíà pé nígbà tá tẹ̀sí wọn lójú nìsín sẹ́rí pé wọn
ìbẹ̀rù Ọlọ́run kò jẹ́ kí wọ́n jáwọ́ ńbẹ̀ kéje pọ̀pọ̀lọpọ̀ àwọn oníjàlábí jáwọ́ ńbẹ̀ in tó ṣe wọ́n ni pé wọn ò fẹ́ kí àwọn èèyàn bá wọn ló kọjá mọ́ lórí bídíà ló jẹ́ kẹ́lòmíì kẹ́ lérò pé ó ti jáwọ́ ìtí ń ṣe lọ lábẹ́lẹ̀ ìbẹ̀nu ẹlòmíì tó yẹ pé àkáǹtì tẹ mọ́mọ́ ó change okú ẹ̀ ètò ń lò ní ṣé wọ́n máa gbáyà lójúmọ́ ni àbáwọn èèyàn sinmi táwọn èèyàn máa lọ bẹ́ẹ̀ wọ́n lọ torí ṣòro nínú àwọn tá a ti mọ̀ tá ló kọ láti bí ọdún 5 nílẹ̀ Yorùbá tí wọ́n jó ń jálàbí èwo nínú wọn lọ́gbà súnà tábà wá ní àti ṣàṣeyọrí o ibi tá a bá dé yìí náà ní jóun fábùdé rabbaka hatta ya'tiyakal yaqin ní èkú ni ntọ́lọ́run fi gbọ́ ànábì yànà pé máa sin lọ́n lọ ni máa sin lọ ni tọ́ fi bá tọ́lọ́ tí kò fi dé lórí ẹ̀ tọ́rẹ́ ni bú ò lè kú lérí ilẹ̀ tán tọ́rẹ́ ẹni bú ò lè tán ẹni tí ó máa takọ̀ sí ò lè tán tàbá wo sáìdì wípé bọ́yá ni wọ́n ti dínkù lórí mídíà ojú tí káwọn gbé fọ́tò àwọn jáde lọ́bà àwọn ẹ̀rù Ọlọ́run kọ́ wọn ò ní confidence lórí yàlìkìyàmọ̀ kì í ṣàgbọ́yé ẹ̀sìn àgbọ́yé súnà kọ́lọ́wọ́ wọn kásì pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo rántí èèyàn ń polóògùn pẹ̀lú láwà ní polú ẹbọ ẹlẹ́sẹ̀ tutù báyìí ẹlẹ́sẹ̀ kíníkà báyìí mo sì pé nọ́mbà ẹ̀ ọba ní pẹ̀lú ògùn Ọlọ́run ohun ní sẹ́bẹ̀ mọ́ pẹ̀lú ògùn Ọlọ́run mo promise má sẹ́bẹ̀ mọ́ o jáwọ́ ń bẹ́ o mo wá sẹ́fù ẹ̀ ó wá padà lọ change orúkọ yẹn ó change orúkọ ààrẹ ó kọ tí mo mọ̀ lórí Facebook ó wá change orúkọ yẹn ó wá change number yẹn ìbẹ̀ẹ̀bẹ̀ dọ̀lá ọ̀sẹ̀ tí ń polú ẹbọ ìlú tọ́lọ̀ lẹ́yìn òṣèlẹ̀ tí ṣe wọn wàtàríkù lè mẹ́ra ìwọlẹ̀ jidal wal khusumat fi din gbogbo ọ̀rọ̀ argument àwọn ọ̀rọ̀ awuyewuye alùsúnà máa jìnà sí gbogbo àwọn ọ̀rọ̀ tó bá yẹ kẹ́ fi kalẹ̀ fáwọn onímọ̀ káwọn máa yanjú ẹ̀ bẹ́yìn bá ti ẹ̀fẹ́ dá sí pé tọ̀yìn àfá wa àmọ́ kọ́ wá jẹ́ pé àárín gbogbo yẹn làwọn fẹ́ dì sí àwọn tí wọn ò ṣe súnà lójú àmì táwọn sì fẹ́ àwọn kan já wa gbà ní pé èèyàn náà dára wọn nìyẹn ọlọ́mọjà ṣiṣẹ́ sófò kí a ro ẹ̀mí ara wa èrò ẹ̀mí ara ẹni ká sì máa pe àwọn àfáà ọyá ẹ jáde sí wọn ẹ mọ àwọn èèyàn kan bẹ ẹ lè fún wọn lésì kí n tó bẹ̀rẹ̀ program ń ṣe ẹnìkan sẹ́ndì fídíò kan sí mi ọmọ tó ti sàgbákò òròrí àfájàbátá ni wọ́n bá sẹ́ndì ọdún àpẹẹrẹ ẹ̀kọ́ tí ẹ̀ 6 minutes ní mo wò ọmọ yẹn wá ń sọ ń bẹ̀ pé fọ́lọ́nsọ́ yẹn ó lè mi sọ̀rọ̀ kúnlẹ̀ ó ní mo ní àwọn Lajnatu Daima pé wọ́n ní ìtí mo sì gbọ́dọ̀ wí àbí ìtí mo gbọ́dọ̀ wí náà ni pé àwọn Lajnatu Daima nípa fatawa wọn mo ní tírà kan ń pè ní fatawa ulama wa Haramain àwọn àfáà wa ń sàlàyé nípa ìkúnlẹ̀ ń bẹ̀ wípé ká tẹ̀ kíyàn kódà fún mùsùlùmí àbí kìí ẹ̀sìn mùsùlùmí àgbọ́dọ̀ tẹ̀ kíyàn ká má tẹ̀ kíyàn torí pé ìwòye sí ìtẹ̀kíyàn bí ìgbà tí èèyàn rùkú náà ni ìrùkú dẹ̀ ní nínú kílọ́wà nínú ìbádà ok ká má tẹ̀kíyàn ká má kúnlẹ̀ kí pé èyí tó wá burúkú jù o ní kíyàn tẹ̀ wá sùjúdù fún yàn kó forí kalẹ̀ àmọ́ ká tẹ̀kíyàn haram náà ni wọ́n pè wọ́n padà wá mọ́ ọ́nà pé lákìn àmọ́ kò dépò pé sẹ́nìkan fẹ́ pè wọlé ni àbí Salamu alaikum. Hello, orí ètò ní mọ́ wa. Náà. Eléyìí sí ẹ má bínú. Mo rò pé bọ́yẹ̀ ni ẹ fẹ́ dá sí ni. Mo wá ní àwọn Lajnatu Daima àárọ̀ mọ̀ làwọn náà pé ìkúnlẹ̀. Àmọ́kàtẹ̀ wá forí kalẹ̀ fún yàn. Tahsiman wa tasallulan bọ́yá ó fi gbé tó bí ó fi yẹpẹrẹ ààrẹ. Eléyìí ó gbéyàn kú lójú ọ̀nà ẹ̀sìn yányá kọ fi gbéyàn fi jọ́sìn fún yàn àmọ́ kákúnlẹ̀ kíyàn haram náà ni wọ́n pè kò dépò ẹbọ tó èmi ò tí ìkátírà kátẹ́lì kan wá ní bàbá ti lè kúnlẹ̀ kíyàn wọ ẹlẹ́bọ ní ọ́ àfàwọn tán ti ṣe dédé àgbákò onú rò rí lọ́mọ yìí wá ní ó ní fọ́lọ̀sọ́ wá sá lọ máa lè lẹ́tọ̀ọ́ tí mo ti délé ayé ẹnì kò pè lọ́ máa lè rí nígbà ìjẹpọ̀ ọmọ ọkọ ní kọ́ lẹ́tọ̀ọ́ tí mo ti èmi àti èèyàn ọjọ́ fa kíní kẹpọ̀ rí láyé kéèyàn sọ pé ọmọ àlè èèyàn tó lóun fẹ́ pèpè ẹ̀sìn tó pẹ̀lẹ̀ ní alùsúnnà pé òun fẹ́ mọ̀ òun lágbẹ́ hajjama gbogbo èèyàn eléyìí kìníkan nítorí ọ̀dá gbogbo àwọn dàkátírà yíhun àwọn dàkátírà kìníkan ọmọ rẹ̀ dàkátírà báyìí nípa tó kírù rẹ̀ wá pè mí lọ máa lè nítorí pé mo ní ìkúnlẹ̀ pé ó ní ọmọ àlè ọ́sá lọ ní kéyẹ ẹmọ̀ kírù mi wá tẹ́bà tí yìí kí máa fún lésì kí máa ṣe rọ́dù fún ṣé bíbà tẹ́lì mi ò pé ní
nílà fún àwọn tó wá sọ̀rọ̀ ẹ̀dí sẹ́mọ̀ pé kẹ́yàn máa ní ẹ jáde máa fún wọn lésì ẹmọ̀ ayé fẹ̀ gan ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀dẹ́ lérí ibú ó lè sọ̀rọ̀ ẹ̀dá ẹ̀ní fọ́lú ẹ̀ èyàn ní fọ́lú ẹ̀ ọmọ kan léjéléjé kan báyìí náà jò ní wọ́n sẹ́ẹ̀dì fídíò ẹ̀ náà sí máa ń dà kan kọ́ tiẹ̀ ọmọ léjéléjé kan báyìí náà àwọn ọmọ tó yẹ pé bí àkọ́bí ló bá ṣe fídíò ní bá ń sọ mẹ́ pé afáfọ́lọ́nsọ yìí èmi ó ní gbogbo póòsì tèmi máa ń dá wàhálà lẹ̀ ó dà èmi ṣe fídíò kan fi sọ̀rọ̀ ń pa bí bá dé pé àwọn tó máa ń ṣe bá dé pé kò bẹ́sẹ̀ mu lọ́wọ́ ní òun sì máa wọ́n á sì ní pé ọ̀rọ̀ pa bá dé pé eléyìí lọ́wọ́ ní òun sì máa kíyàn ní happy birthday lórí péjì tóun mo ní abájọ́ tí wọ́n sọ ju ọlá ìtì mọ̀ sọ lójú ọlá sínú ọmọ ilé bàá fún lẹ́sìn ọlọ́mọdé sórí ikú lákọ̀ọ́bí yẹn mọ̀ yára jí ìjọba ní ẹwọ ọmọ yìí ẹgbọ́n tó ajẹ́pẹ́ inú ní tẹ́fẹ́fẹ́ sí ẹ̀yìn ẹ̀lẹ́kọ́ ẹ̀sìn tẹ́gbẹ́ pọ́sì mílíọ̀nù ọmọ fọ́ lórí kò ní rí dùn rúnù àyàfi tí ìbá ti ń pọ́sì nǹkan tí ọ̀dà lókù àmọ́ lókùn bàtọ́ lọ́wọ́ bá ti ń ṣe ìdáyà wa tá ń pọ́sì nǹkan tó wà wá fákọ́ rẹ̀ sí kọ̀ bá lọ bínú parẹ̀ irú àwọn ọmọ ní ìsìnkiri láti kí wọ́n jáde sí ọmọ tí mo bá wọn mọ̀ mú ní ọmọ yìí sì mọ̀ nígbà mi yọmọ bìjà yọmọ sọ̀rọ̀ ń gba Malamu Yusufu yọmọ sọ̀rọ̀ ń gba kíní gazula kọ̀ ọmọ bí tí wọ́n fẹsẹ̀ lélẹ́yìn náà wá wéyà òdúdé èyí tó jó lálò ó fèsì ẹ̀hún torí pé ìpìlẹ̀ pé yẹn fẹ́ ṣe ìsìlámù tó lálàáfíà òun kẹ́ ń wá way out kò sì rọrùn bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe ájírù fáwọn èèyàn kọ̀ọ̀kan àwọn ní bí àwọn tí ó kàfẹ́ máa dọwọ́rú ọfẹ́ máa ṣe yìí ọfẹ́ máa ṣe yìí ọfẹ́ máa fílẹ̀ ìṣe ọ̀nìrẹ́sì ṣe bẹ́ẹ̀ tó ipé bá lè máa gbọ́ ọ lè máa bú àbá àlẹ́gbà ó lè máa ṣe kíní kan àbá àlẹ́gbà òun kó ọwọ́ ni òun ni nàíṣí ni torí pé ìròrí tó ń gbé kalẹ̀ ní pé súnà ò ní sẹ́mọ̀ bóò ṣe ọlọ́mọlánú àtàwà àtẹnìkọ̀kan ọlọ́mọsàbọ̀ wà lórí dáadáa tí ẹ bá ti ń yẹ gẹ̀rẹ̀ kú nílànà ẹ̀sìn tó lálàáfíà àwọn tí wọ́n lẹ́sìn tí wọ́n ń sòsì lọ́wọ́ wọ́n kàn ajá kèèyàn ni àwọn náà wọ́n máa pè wọlé àwọn náà wọ́n máa báyàn dẹ́rìn èyàn máa sọ pé nítọ̀ àwọn máa ní irú súnà lẹ́yìn láǹfẹ́ níjọ́ tí irú wọn bá tẹ́ sọ pé irú súnà báyìí láǹfẹ́ èyàn ti sì rìn èyàn ti kò lórí track ni tọ́kẹ́ wá jókòó tí àfá àlẹ́gbà kí a náà máa fún lésì tó pé dìmọ́ bí àfá àlẹ́gbà bá sí àtáàkì àwọn èèyàn kọ̀ọ̀kan táwọn ń bá jà sí dìmọ́ yẹn ní ó máa fi ní followers sí dìmọ́ yẹn dẹ̀ ní ó máa fi ní viewers dìmọ́ yẹn ní ó máa fi ní like àwọn àwọn èèyàn kan ni wọ́n bí àwọn kìníkà diaspora kankan àwọn tẹ́gbẹ́ bí àwọn yẹn wọn ò fẹ́ rírú àwọn àyímọ́ àtàwọn èèyàn kọ̀ọ̀kan kí lẹ́gbàá yìí máa wá àtàkì irú wa yẹn òun jẹ́rin iṣẹ́ fún wọn nu nínú àwọn tí wọ́n máa lò kọ́nà tó bá gbé ọ̀rọ̀ fíkíù kalẹ̀ pé fíkíù class wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa fíkíù tí ọba ti sọ̀rọ̀ nípa Mofolohunso bèbí dọ̀ àwọn torí pé ẹni ibi bí bá ń sọ̀rọ̀ fíkíù yẹn kọ̀ tẹ́ wọn lọ́rùn àní yàlú bú fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kankan kì í ṣe súnà làwọn fẹ́ ṣe ẹni ó fẹ́ ṣe súnà ó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó náà bá ti wá rí wípé tó wọ́n bá ti yà síbi Mofolohunso bèbí dọ̀ òun náà mọ́ sọ pé bí súnà ṣe fẹ́ ká ṣe rẹ̀ ìsúnà fẹ́ ká tẹ̀lé òdodo Malamu Yusufu Adépọ̀jù ọlọ́mbà àṣàlékún dáadáa wọn àti bàbá alájá ẹjọ́ gbogbo wọn náà wọ́n gbé orí mídíà ni kálukú náà sì fọkà ìdáyà tẹ̀lé pé òdodo wà lẹ́gbẹ̀ẹ́ bí ìjú bí ìlọ dọ́là ọ̀sẹ̀ tẹ́nìkan náà bá wá jáde tí bá ń dìfẹ́ndì bàbá alájá àwọn fẹ́ yẹ jẹ ni wọ́n fẹ́ ṣe kíníkan ni kí ló fún wọn ní confidence pé nígbà tí wọ́n ti lọ kóòtù kọ́ ọmọ àbájáde kóòtù tó fi ń dájọ́ tó jẹ́ pé ní táwọn ọ̀tá rẹ̀ ọ̀tá Malamu Yusufu àtọ̀tá àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ń sọ níwọ́ tí wọ́n náà ń pèrè lóní súnà wá ń gbé hukumu lé lórí pé wọ́n fẹ́ yẹ jẹ́ ní èyí àti ti mọ bọ́lọ̀ sí lọ ẹni kí wọ́n sẹ́ni fídíò rẹ̀ kẹ́rẹ̀ sí mi ẹmọ̀ ó sì búra lórúkọ Ọlọ́run afẹ́fẹ́ sọ yẹ sẹ́mọ̀ gbogbo àwọn nǹkan rẹ̀ dẹ̀rẹ̀ dẹ̀wọ̀n yẹ wájú òkútí èyí ní wájú òkútí ní mọ̀ fún lẹ́sì Ọlọ́run gbà bá dá wa inṣàlá Ọlọ́run pẹ̀lú wa àwọn Ọlọ́run ní fẹ́nu kọ̀kan wálẹ̀ àwọn kankan bẹ tí ẹ bá fẹ́ ṣe súnà Nabi sallallahu alaihi wasallam wa alaikum salam tí ẹ gbọdọ̀ jìnà sí tí ẹ bá dẹ̀ fẹ́ ṣe ẹ̀sìn tó lálàáfíà tí ọgbọ̀dọ̀ sọ́ra fún Imam Muhammadu ni wa sunnatu indana asaru rasulillahi sallallahu alaihi wasallam tí ẹ bá fẹ́ tẹ̀lé súnà Nabi sallallahu alaihi wasallam oníkíyàn máa tẹ̀lé orí bàbá Nabi sallallahu alaihi wasallam ṣe nǹkan ẹ̀ bóò làwọn sọ̀hábà ṣe gbọ́ yí èyàn kan lè sàdédé máa ṣe tó wù
táwọn àfáà bá ti pè èèyàn oore àǹfààní kìí ṣe gbogbo èèyàn tí wọ́n ń wo program anybody ni wọ́n ń retí owó wípé owó làwọn fẹ́ gbà lọ́wọ́ ẹni yẹn àbáwọn ń retí pé káyọ́mọ́ àwọn ẹlòmíì ẹ̀mí ẹ̀sìn ẹ̀mí tọlọ́hun bẹ́ẹ̀ni ìṣe ṣe yìí ọmọ lákìtìyàn o já máa wo kọ̀ọ̀kan yìí tá bá lè tún ṣe àwọn náà ń ṣiṣẹ́ ládàá ni látàrí pé àwọn oníṣẹ́ ìwọ́n sí látàrí pé àwọn tẹ́lẹ̀ yìí náà ṣe áńgùtẹ́lẹ̀ yìí náà dì mú yìí ọmọ dáa jáfẹ́lẹ́ ìkún lọ ìbádà ní káwa náà wá gbọ́rọ̀ sí wọn lẹ́nu kí wọ́n pè wá sákèésí ká sì gbọ́ kásàtúnṣe ẹ̀ pé mi mọ̀ pé bó ti rí nìyẹn ok ìrùpẹ́ nìkan kan bẹ tó lè di anybody lọ́wọ́ mú pé ní tí èèyàn bá ń ṣe ní dáadáa tí wọ́n mọ̀ pé dáadáa ni gbogbo iṣẹ́ tẹ́nibọ̀dì bá ń ṣe pàápàá jùlọ kájáwọ́ bí ẹbọ 419 ní lágbájá ń bayé jẹ́ ń bá gbàgbọ́ àwọn èèyàn jẹ́ wàláì tó bá jẹ́ pé Christian lẹni tí ń ṣe máa láìkì ẹ̀ sàpẹ́kọ̀ sọ̀rọ̀ bá nẹ́bí wí kọ́kà jáde kọ́kà máa ṣe program ẹlẹ́bọ ni lágbájá o lágbájá ń yẹsẹ́ wò lágbájá ń gbá àwọn èèyàn létí òkun kàmẹ́dò ó ti gbá àwọn èèyàn lójú lágbájá ti dúpọ̀ àwọn èèyàn kan lágbájá ní àmọ̀ mú program àdẹ̀mọ̀ sí ẹ̀ kì í sì ṣe mùsùlùmí torí ń yọ àwọn kan nínú dè ní tó ní yọ àwọn èèyàn kan nínú dè torí pé ìpìlẹ̀ ayé gangan ibẹ̀ gangan ló ti lọ pilẹ̀ yẹn kò mí ìpín bóyá yìí ó kírun kò kírun iṣẹ́ kan lọ̀rọ̀ ẹbọ Christian torí ẹ̀ pé dáadáa lè ṣiṣẹ́ yẹn tó wọn bá wá jìn sí kúfúrú míì tó náà máa jẹ́gẹ̀bẹ̀ rí ọlọ́run mẹ́ta a máa ti ń sọ lẹ́nu yẹn ní ẹbọ ìpìlẹ̀ ẹbọ yín wọ́n sóògùn èyí wọ́n lọlé babaláwo wọ́n lọlé dóṣẹ́ ẹjá wọ́n bẹ̀ tọ́kàkiri ayé ọkùnrin kan wà l'Ábùjá wọ́n máa ń pè ní ẹmbẹ̀lẹ́mbẹ̀ Amadu Isa sinan Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family ẹ wo àwọn ọ̀rọ̀ tí máa ń sọ tí ẹnìkan bá lórí program ẹ̀ tí máa ń sọ pé òǹlàlà you know don't believe as a you are a Muslim yes don't believe that everywhere where we dey they say na mother dey dey there yóò ní ta ló sọ bẹ́ẹ̀ fún ọ ó dọ̀ bí ẹ̀dá fáwọn náà ẹni tá à ń sọ yìí both Christian and Muslim lọ carry along ọba àjá bọ́ọ̀rìṣà ẹ wá gbogbo ṣe ń ṣe program ẹ̀ ẹ wo iye tí wọ́n ń ṣe fún bóyá YouTube àbí Facebook lóṣù ọjọ́ tó bá gbọ́ owó báyìí yóò ṣe ha tán tí èso owó kékeré o wọ́n dàgbà owó ńláńlá náà máa ń ṣe fún lórí YouTube lórí Facebook yẹn o níjọ́ tó bá ti wọlé báyìí náà ló ti make announcement pé tọ̀ owó ti dé o money don come o wọ́n dẹ̀ máa celebrate lórí studio owó tó yẹ pàkàntì ẹ̀ lọ́wọ́ fa ìntẹ́mi fi mú zìrí fún ni pé kò ní àlùwàlá wal-barā' kéèyàn dá ẹ̀sìn pọ̀ ibi tó kù sí nìyẹn àmọ́ nínú ká míì nínú ká di àwọn fọ́wà náà lọ́wọ́ mú ká sọ̀rọ̀ nípa òun ó sì ní ẹjọ́ tọlọ́run lọ́kan òun náà sì máa sọ pé ẹjọ́ tọlọ́run lọ́kan ká máa wá ṣiṣẹ́ yìí kò míì pé bóyá ká wá fi torí ẹ̀ máa lérò pé bóyá gbogbo ẹni tí ó bá ti lè máa sọ ó láwọn dìwé bí ìmẹ̀yẹn bá ṣe mọ tí ẹ̀ bá ń gbà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹni tó bá ní mímọ̀ ò lè sọ bẹ́ẹ̀ torí ó ti màkó bá tí ó sì fẹ́ sí ó ti màkó bá torí pé ìmọ̀ ní ọmọ dì lọ́wọ́ mú pé òsùlùbù dáwà ọ̀lọ́ báyìí but ẹni tó bá ti tú rẹ̀ lẹ̀ láti lè máa sọ in tó wù in tí wọ́n máa fi dì lọ́wọ́ mú tó bá ti fẹ́ kọjá àlà náà ni àwọn onímọ̀ tó bá súnmọ́ tí wọ́n láǹfààní àti lè bá sọ̀rọ̀ pé eléyìí ò rí bẹ́ẹ̀ níbẹ̀ náà program ti bá ṣe tánjọ́ mi mo ṣe program kan níjẹ̀jọ́ mo wá kó ti àyà kan àyà pé wala qad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allah ni mo wá mú mo wá ẹ̀mẹ́jì mo wá repeat àyà yẹn mo wá parí tán ìkánú àwọn àfáà tí wọ́n jọ ń súnnà wọ́n aládẹ́ wọ́n wá pè mí wọ́n wá ní àwọn ọmọ program mi kẹtànsì pé wọ́n ní àwọn wá rí pé mò ń kó ti àyà kan pé àwọn wá rí pé àwọn tàà sí ń bá sọ̀rọ̀ yìí mistake wa náà ni wọ́n máa sọ kò sí tó jẹ́ kí wọ́n pè mí wọ́n rí pé àbùkù mi ó bá kàn wọ́n wá rò pé wíwò làwọn lè gbà ṣe dáadáa lára mi wọ́n ní wọ́n rán mi létí pé amsatul wasali ló wà láàrin yẹ wọ́n là kọ́díbà asínà fi kulli ummatin rasula ní ebùdó láàrin amsatul wasali ní limited ní alifu yẹn ọ lọ láàrin yẹn ni èmi wọ́n ṣe wọ́n là kọ́díbà asínà fi kulli ummatin rasula ní ebùdó láà mọ́ fún alifu yẹn ní fatia
tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ tí ó sì yẹ kó wọ́n wá ní tọ̀ mo dúpẹ́ àtúnsọ̀rọ̀ sọ̀rọ̀ sílẹ̀ tó ń sọ yìí síbílẹ̀ ni tó ń sọ yìí kọ́lọ̀ ń bá fi sínú mìsánù àsànà tí wọn tọ̀ níjọ́ kan náà ń bẹ mo tún pè wọlé lórí prógrámù àwọn abọ̀rìṣà lábájọ́ ń hágíù lábájọ́ ń mọ̀ parí tábà yìí nábà pè mí nábà ní ẹnìkan ló pa wọn pé afáfọ́lọ́ ọ̀zọ́ àtàwọn abọ̀rìṣà ń jà lórí gini wọn láwọn náà wà lọ léwu àwọn ní kí bá yà sí wọn mọ́ pé àwọn tí ò ní pásá fún mi ní wọn ní kí bá wọ́n péjì wọn mọ́ láti jọ́nà pẹ̀lú ògbólọ́ mi ò débẹ̀ mọ́ ẹgbọ́ba wínú gbọ́ba wínú ìkánà tó wáyé nípa ọ̀rọ̀ kánà tó bẹ́ sáfà àwọn náà tún pè mí ní pé ọ̀rọ̀ yẹn o tí bá lọ wo sórí àbáyé ayé àkánà ń bẹ tó sọpọ́tẹ̀ tó tẹ̀ tó ó fúlù ju ìdẹ́ tó ń sọ yẹn lọ ẹ̀ tó débẹ̀ bẹ́ẹ̀ náà ṣe mo tún débẹ̀ mo tún bá bẹ́ẹ̀ ẹgbọ́ba wí ẹ wà níyàn ẹ wù ẹ̀mí tí wọ́n fi ń tẹ̀lé wa èyí náà sì fi ń gbàṣẹ́ èmi náà sì fi ń gbàṣẹ́ yẹn tó pé wọ́n mọ̀ jù wá lọ ó yé wọn jù wá lọ àwọn tó yẹ ká fàyè ńlẹ̀ tó bá ipá ti di àti mú àtàwọn ọlọ́mọsà ọmọ ọdún lórí ikú ká kó tíra ká lọ lè gbá wọn ká lọ lè tún ká lọ kẹ́kọ̀ọ́ kọ́ bí ọdún mẹ́fà ni ká lè kọ́ mi àmọ́ ìwọ̀n bá tá a mọ̀ ibi tá a bá ṣe é dé wọ́n á fi ń pè sákèsí wá sákèsí a sì lísì sí wọn ní masíálà mi ti bá sọ̀rọ̀ mi ìjọba àbí bá pósì kí ní kájọ bá sọ̀rọ̀ tẹ̀sùbá jò ní mo pósì tẹ̀sùbá mo ní gbogbo àbáàtẹ̀ bá ti rí tẹ̀sùbá lọ́wọ́ rẹ̀ mo ló súnmọ́ ìtẹ́fìmọ̀ pé bídí àṣẹ́kù lára ẹnu àwọn afá àtẹ́jọ́ súnmọ́ ẹ̀kẹ́ pè mí tó márùn wọ́n ní àrí pósì yìí àmọ́ àwọn afá sì wá àwọn afá mi ní kò sí wọ́n ní àmọ́ àwọn afá náà padà wá fi gígùn kò lémi náà rí pé mo sáà sọ wọ́n ní ṣẹ́gbẹ́ ń tẹ̀lé mi wọ́n ní àtẹ̀lé yìí tí a náà fi máa mọ̀ pé èèyàn gbọ́dọ̀ sí tó wù ní ẹ wà níyàn tó fi ń tẹ̀lé wa wọ́n ń tẹ̀lé wa pẹ̀lú àníyàn kálíbà tó wá sí pẹ̀lú mímọ̀ tí wọ́n nímọ̀ jù wá lọ wọ́n mọ̀ jù wá lọ wọ́n mọ̀ sọ jù wá lọ ó yé wọn jù wá lọ wọ́n practice ẹ̀ jù wá lọ àmọ́ wọ́n rí wa náà gẹ́gẹ́ bí pé irinṣẹ́ làwọn ènìyàn náà bí wọ́n bá ti kù sí bí wọ́n bá kù sí àtúnṣe kàtún wọn sí ìbẹ̀nu wọn lè mọ́ gbà wá pé a ṣe pé orísun náà náà wọ́n sàgbà pé a sà ń sọ tí ìwọ̀nba tí mọ̀ níwọ̀n bá tí wà mọ́ ìmọ̀ wá mọ́ ọdún mẹ́wàá sẹ́yìn táwa náà ń sọ kó yìí àánú la bá pàdé àmọ́ bí wọ́n bá tí mo mọ lẹ́ni tí bá ń commit crime nínú ẹ̀sìn mọ́mọ́ pé tí ì ṣe yìí yóò sì máa já àníyàn àtọ́ ẹ̀ nígbélé social media gbé wá sí media ẹ máa pè àwọn yìí sí àní ọ̀yá o lábìlẹ̀ tàbí kí ni media táwọn ń tẹ dára adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìwọ̀nba tá à ń sọ náà la máa sọ yìí ní tí fi ń lóore jù tó fi ń jẹ́ oríire fún èèyàn láyéráyé jù òun ni pé mùsùlùmí gidi kò gbọ́dọ̀ kọ ìbáwí bí tó bá kù sí oore sí ni kíyàn ọ̀rẹ́ ni pìyàn sákìyèsí nínú kí Ọlọ́run ni a sì gbọ́dọ̀ wá sí orí mídíà ká mọ̀ wá Ọlọ́run kẹwàá Nàìjíríà kẹwàá pẹ̀lú mọ̀ láwọn àfáà tí Ọlọ́run ṣàánú pẹ̀lú mọ̀ tó jẹ́ pé àwọn Lárúbáwá gan ọ̀kọ́ yán wọn kéré wọ́n sì dọwọ́ bò àwọn usulu sunna yìí tí Imam Ahmad ibn Hanbali ní 43 mélòó la kà ń bẹ̀ lé ní mẹ́rin péré a padà máa mú wa tí a bá fẹ́ jó ń sunna tó jẹ́ pé nínú nǹkan tí pẹ̀lú ẹ̀rí gbogbo tí wọ́n kà kalẹ̀ tó jẹ́ nǹkan 43 pẹ̀lú ẹ̀rí bílẹ̀ adílà kì í sọ̀rọ̀ èrí lásán gbogbo àwọn usulu sunna yìí ẹ̀ lérí ẹnìkan láyé kọ́ yápẹ́ láyé yóò sẹ́kù sáwọn bòmí tó burú jù yìí lọ tẹbá tẹ́sì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n sọ síbẹ̀ tí wọ́n kàkalẹ̀ àmọ́ èèyàn ní kálukú náà táwọn náà bá ti ẹ̀ kò sẹ́ni tí ò lè ní mistake tí a bá láwọn bẹ̀kan tí ìrìnàjò kálàfẹ́ rẹ ní kálukú dẹ̀ move on Ọlọ́run àtàwà àti anybody Ọlọ́run mọ́sà mọ́ wa dó lórí dáadáa Ọlọ́run mọ́sà kún wa lọ́wọ́ kó sàlékún ma wa kó sì fún wa ní àgbọ́yé ìyẹn ló fi máa ń dáadù kí abẹ lọ́hun kọ́lọ̀n jẹ́ àródodo ká sì lè tẹ̀lé ẹlòmí ródodo ọgbọ́yé kò lè tẹ̀lé èsù tí máa jẹni lérè tí sọ nídé lérí ibú ayérayé ọlọ́mọdé ọkàn wa ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run gbogbo tí Ọlọ́run tẹ́dá máa ń ṣe tí lídò lórí ibú ayérayé ọlọ́mọdé ọ̀sẹ̀ sí wa lọ́wọ́ Ọlọ́run kó mú wa dó lórí dáadáa gbogbo àwọn àfà tá a gbà láàfà bí àwọn ni wọ́n ti ń pèpè ẹ̀sìn ti pẹ́ kì í sòní ni wọ́n ti bẹ̀rẹ̀ kì í sa Ọlọ́run jáwọn náà tán lórí dáadáa Ọlọ́run kẹwàá nílẹ̀ Yorùbá bá sí láwọn àfà tí wọ́n lè áńdù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà láwọn àfà míì táwọn náà tó áńdù àwọn áńgù míì kálukú ló níbi tí
tí ń ṣe ìbádà nínú èèyàn tó kájú ẹ̀ nípa bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nípa àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ Tìjàníyà kìíní kan tó tó ṣèkè àbúrò yìí mọ̀ sí téèyàn bá sì ní ẹ̀mí dáadáa ẹ̀ lè takò àwọn Tìjàníyà wọn torí ẹ máa sọ pẹ̀lú ẹ̀rí ni torí ẹ gbọ́dọ̀ kátírà ẹ sì máa kóòtì ọ̀rọ̀ wọn ẹ sì máa lérò àbí nǹkan lẹ̀rọ tó ń wí lẹ́gbàdàgbà kan bó ṣe burú tó ta lọ́lọ́ bá àbúrò yìí mọ̀ ni físíkà nìyẹn wọn kọ àṣàsí wọn gbára lọ́lọ́ wọn fẹ̀mí ara wọn lẹ̀ eléyìí ti kọjá ìrìn àjò orí social media àìmọye ìbádà gan gbogbo ìbádà èèyàn gan kọ́lé yẹn máa gbé sórí social media torí pé ìyàwó ọwọ́ kárí mi tó sì lè bá sí èèyàn jẹ́ pé bóyá gbogbo tí ẹ bá fi ń ṣe ìbádà kéèyàn gbé owó sórí social media bàbá ń kọ́ mọ́sálásí à ń kọ́ fọ́lọ́run ní ìbádà láàrin ìwọ àtọlọ́run baynaka wa bayna Allah torí yóò lè gbé owó sójú wá bí pé èmi náà mọ́kọ́ mọ́ wá fẹ́ tà ọ̀rọ̀ nù mọ́ ìbádà gbogbo ẹni tí a bá wá ń bá ṣe pátákó ní sẹ́nìkan tó lò ní níbi kan tí ó kù sí kò sẹ́ni tí ò ní ààyè àmọ́ níta fi ń jẹ́ èèyàn ṣe wá rí ààyè ìjọmọ nìyàn tẹ́ ẹ bá ti já bẹ́ẹ̀ bá ẹ tó padà sórí láì padà ìyẹn ò ní sọ pé kẹ́ ẹ má rí náà rí kí mọ́ rẹ̀ gbogbo àwọn àfáà tán bá jó nísẹ̀sìn ká gbọ́lá fún wọn ẹni iwájú ni wọ́n àwọn àfáà Ibn Taymiyyah ni rahmatullahi alayhi Ibn Abbas gbogbo àwọn ẹni rí Sheikh Nasiruddin Albani ni wọ́n ń gbọ́lá fáwọn ẹni ìsáájú ni wọ́n ń gbọ́lá fáwọn sọ̀hábà àwọn tí wọ́n wá lẹ́yìn tí wọ́n náà àwọn náà tó ń gbọ́lá fáwọn tábìí àwọn tábìí náà ń gbọ́lá fáwọn àfà gbogbo àwọn Ibn Taymiyyah yẹn àwọn náà ní dọ̀rọ̀ kan sọ wọ́n mọ kóòtì ọ̀rọ̀ àwọn ẹni ìsáájú táwọn kan bá jáde lẹ́gbẹ̀ẹ́ sálábì 1999 tí wọ́n kàn máa sọ tàn dáadáa táyìn bá wà lọ kàtí ẹwà rí pé ok gbogbo àdíìsì tí yẹn bá wá mú wá ní àwọn àdì láti nínú súnnà sí 1999 náà làwọn akọ ni gbogbo ẹ má protest ẹ má jáde lẹ́jọba lé lórí ẹ má ṣe kìíní kan eléyìí wà nù súnnà àwọn àfáà kan bá wá dé ẹ bá ti ṣe bí òsì ní wàhálà bí òsì kò èmi ò rí ìlú láti protest rí láyé tí padà yóò máa dogun ní ẹ̀mí ó sì bọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀sìn takò tá bá mọ̀ pé a ti wá fẹ́ kú lójú ọ̀nà táwọn èèyàn sì ń pè wá sákèèsí níjọ́ tá bá ti declare ara wa àwọn àfáà míì tẹ́kàlùkù tó mọ̀ pé ń bíbíà ni wọ́n láàmọ̀ fi lọ́yẹ ká mọ̀ fi jẹ́rìí ọ̀rọ̀ wa bá ń pé àfáà lágbájá nípa àwọn àfáà súnà mọ́ ní máa kú lè rí tíráàkì wọn sí ní máa lo lọ́jìkì ká máa yẹpẹrẹ wọn ká tí máa pẹ́ wọlé ká tí máa ṣe gbàtọ́ ẹgbẹ́ àwọn kọ́lá bá wí wàláì ọ̀tọ̀ ọlọ́run là fún onísúnà tí wọ́n ń fẹnu kà fún onísúnà kan tó wá rí pé èmi kíkú ń bú tá a bá tẹ́lẹ̀ bú ẹnìkan tá a sì yọ àwọn kan lẹ̀ fún àwọn kan kọ́ tó já sí pé stáàdì gbogbo wọn náà lórí stáàdì kan náà ni wàláì aburú ni àwọn lágbẹ́já kí n bá wí o àwọn lágbẹ́já kí n bá wí o ìtẹ́ bá jọ dàpọ̀ ní ẹjọ́ yanjú ìtẹ́ bá jọ dàpọ̀ lẹ́jọ́ yanjú kò ní ẹni máa fi gún ẹ̀sìn ẹni fi gún ẹ̀sìn lápẹjọ́ yìí sí èmi àti kàwú kẹ́nìkan máa ní wáyé pé stand èmi àti kàwú yìí ní sí lórí ọ̀rọ̀ kan stand wa the same stand náà ni pé bó ti ẹ̀kọ́rọ̀ yọ lọ ni kí máa wá kẹ́nìkan máa bú mi kọ́ ni kàwú kí n bá wí o kàwú kọ́ torí àfáà mi ní kàwú ìrọ̀ ni bí kàwú ní kàwú bá pé ọ̀rọ̀ mọ̀ pé ń jọ ọjọ́ ń bú wa pọ̀ ni wíwá bí tí ó ti handle èmi ọbẹ̀ scam mi ni kí ló fẹ́ ṣe o ọbẹ̀ scam mi òmùrù kan wọ̀nyí kò dáa rárá tábà tí lè mọ̀ pé stadi àwọn àfọ onísúnà gbogbo wọn orígun bì kan náà ni gbogbo wọn jọ wà lórí mọ́síálà kan ẹnu wọn kò lórí ẹ̀ pé àwọn àfáà tá a yọ ọ́lẹ̀ pé àwọn àfáà tèmi ni stadi wọn náà ni stadi yẹn definitely tá a bá ti ń bú àwọn kan lórí ẹ̀ àjọ ń bú gbogbo wọn ni confam ni o àwọn tẹ́ ń yọ sọ́tọ̀ kò wọ́n à ṣe yọ sọ́tọ̀ torí bí kan náà wọ́n pèpè sí èyí sì jẹ́ dùn fáwọn oníbídíà wọ́n ti rí pé ọlọ́run ṣe ń ọlọ́run máa lò wá fún iṣẹ́ èṣù ọlọ́run máa jẹ́ kí seitan ọlọ́run máa jẹ́ kí ọjẹ́ wá lérè èyí tí alágbọ̀yé dáadáa lórí ẹ̀ àwọn àfáà nígbà wo ni fìtínà ti wọlé tọ̀yàn nígbà tí èèyàn bá ti ń rí dáadáa lánàá ó wá dò ní tó mà ní dáadáa lánàá tó sì jẹ́ dáadáa lóòótọ́ ó padà wá rí nídàkejì lẹ́yìn àdánwò ti dé ọlọ́run máa fi àdánwò burúkú ọlọ́run máa yẹ kàn wá ọlọ́run máa sàmú wa dó lórí dáadáa ọlọ́run àjọ kan sọ̀rọ̀ wọn ajé ọlọ́run kí àwọn àfáà kó sì máa fún wa lẹ́rìí ní tó bá jẹ́ pé lódodo lẹ́ bá ń pèpè tàwíìdì tẹ́lẹ̀ ni sọ yẹ kí ẹnìkan ráyè láti máa pèpè tàwíìdì ni sábà pé ọ̀rọ̀ burúkú nìyẹn kí o máa dájú pé tó bá jẹ́ pé lódodo lẹ́ bá ń pèpè tàwíìdì ni eléyìí ṣe nǹkan tó dáa rárá kálukú ló ní. ọ̀nà tí ń pèpè dáwà ó sì jẹ́ nǹkan ìsìn tó jẹ́ tàwíìdì tó kúnná. tọ́ wọn ní Lagos State wọ́n protest lórí ìjáàbùtọ̀ ọ̀dà bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ mọ́ kálukú ló ní stáàdì tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ kí a bá ibi tí mo ti lọ ní wípé
ká máa yọ àwọn àfáà kan sọ́tọ̀ ká máa yọ ẹnìkan sọ́tọ̀. mo tẹ̀sí ọ̀dà pé mo ti kó mi yìí ọlọ́run sáà mójútó wa Àmín. ọlọ́run kí ó wà pẹ̀lú wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.